ìgbà tó bọ̀ pálẹ̀ ó dà nípa lọ fún training kan gbà ẹ̀wọ̀n sí around wọ́n wá ní kí n ṣe jingle kan tèmi yẹn náà mú ń lò lórí mọ́tò tí gómìnà ń gbé káàkiri nígbà tí ẹ̀gbọ́n tó bá dé wọ́n gbọ́ kínní yẹn tó bá jẹ́ lòmíì ni wọ́n kàn wá sí Ogun rédíò wọ́n ṣe ní I must reduce the staff of this station kí lè rò pé ó máa ti díẹ̀ rẹ̀. àǹgẹ̀rẹ̀ lè tó àǹgẹ̀rẹ̀ bóyá ló mú ojú rí àǹgẹ̀rẹ̀ ọgbọ́n nínú ojú rí àǹgẹ̀rẹ̀ bóyá ẹ̀jẹ̀ jọ máa wo. pé wọ́n fẹ́ ní kẹ́ lọ bá ẹnìkan nílé Ṣógun rédíò yẹn ṣẹ́yìn tí ń gbọ́ rédíò ń gbà yẹn. Mo ń gbọ́ rédíò gidi. Okay. Mo ní àwọn ààyò tí mo máa ń gbọ́ ní rédíò. mo fẹ́ béèrè pé kẹ́ tó dé rédíò yẹn. Mo ti ń gbọ́ rédíò. àwọn olè ti ń gbọ́. Ṣe rí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ. Okay. Ṣẹ́gun Láṣóòrè. Àwọn tí mò ń wò pé ká lè mi gan lè di ẹni yìí ká ní mo lè di ẹni yìí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ oh my God máa fẹ́ lè máa pọ́n rédíò yẹn lábàáyé. So ngbà tí wọ́n ti wá sọ pé iṣẹ́ rédíò yẹn mo wá ṣe bàbá mi wá ra rédíò fún mi wọ́n ra rédíò kékeré fún mi. sáwọn méjì yẹn lẹ rántí pé ń gbọ́n gbà yẹn. àwọn méjì yẹn ni mò ń gbọ́ jù. iṣẹ́ rí nígbà yẹn náà àwọn bàbá wa Gòkè Babalọ́lá àwọn wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bíi ká kéwì ká lọ ṣe MC Gadébáyọ̀ bíi ká kéwì àwọn náà ti ń ṣe program díẹ̀díẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n àwọn náà ò lè sọ pé àwọn ti dáńtọ́ ńgbà yẹn. Kọ́lá Pópóọlá àwọn ti wà yes Kọ́lá Pópóọlá wà lára àwọn tí mo máa ń wò yìí pé Bùnmi Ayélàgbé mo mọ̀ wọ́n mọ ewì nígbà yẹn Mọ̀rúfù Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà ọmọọṣẹ́ mi ni mi tí ì gbọ́ Ọlá Williams mi tí ì gbọ́ Ọlá Williams Táíwò Àfọlábí èmi ni mo train Táíwò Àfọlábí àfòròyìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni kó wá sọ lọ́la èmi lèmi train Táíwò Àfọlábí èmi ni mo ṣe audition fún ti Alhaji Mọ̀rúfù Adégbóyèga èmi ni mo ṣe audition fún wọn. rédíò láyé ìgbà yẹn àwọn tó ń ṣe wọ́n ní passion fún mi wọ́n ní ìfẹ́ fún bẹ́ẹ̀ láyé ìsìn kí ni máa jẹ ló gbọ́ ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ o kí ni mo fẹ́ jẹ ló gbé ọ̀pọ̀lọpọ̀ dé ìdíṣẹ́ rédíò ibi tí kí ni máa jẹ́ bá dẹ̀ ti gbéyàn dé kò ń dá rárá kò ń dá. bàbá kan wà tí mo fẹ́ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ bàbá yẹn jẹ́ Àdìó Amúsà Àwíkòǹkò bàbá o torí mo rí pé ètò táwọn náà ń ṣe nígbà yẹn ètò yẹn ó ní kìmí ká tó wá sọ̀rọ̀ lórí ètò kan tó ń ṣe iléeṣẹ́ Ògùn rédíò nígbà tó dàbẹ́ yìí náà ń bá wọn ṣètò ọ̀rọ̀ ṣùnùkùn bẹ́ẹ̀ ni àkúrò ọ̀rọ̀ ṣùnùkùn ni mí. ẹ já sọ̀rọ̀ bàbá yẹn náà ètò wa Amúsà. Bàbá wa Alhaji Àdìó Amúsà mo gbèdè fún yín bàbá níbikíbi tẹ́ bá wà ilẹ̀ rẹ ni kó jẹ́. Bàbá yẹn wọ́n jẹ́ èèyàn tí ó dáa wọ́n dẹ̀ ní ìgboyà kò sọmọ náà bàbá ní ìgboyà wọ́n dẹ̀ ń compromise yẹn ni pé ẹjẹ́ àṣẹ́tù wọn bàbá ò ní bàbá tẹ̀ lọ ń sọ̀rọ̀ settlement yẹn ó ti dá wàhálà lẹ̀ so wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ ìdójú àmì ẹ mọ̀ pé bàbá Àdìó Amúsà wọ́n ka kókó ní ìwé ìròyìn gan kókó ní ìwé ìròyìn wọn the best ni tá a bá mú bàbá Ìtìọlá Bọ̀wálé Ìtìọlá àwọn tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ kókó ní ìwé ìròyìn ní gbogbo Ògùn state nìyẹn so ẹ̀yìn wọn ni gbogbo wa ń wà wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ṣe rí ilẹ̀ ń jẹ́ èèyàn bàbá Àdìó Amúsà yẹn a kò tẹ́ ẹ kán kú ọ̀dọ̀ kó tó di pé wọ́n lọ náà ti fi àwọn iṣẹ́ yẹn sílẹ̀ torí wàhálà ẹ̀ pọ̀ ká tó máa ṣe research káàkiri ìwà àbàjẹ́ nígbà yẹn ó dínkù gidi ó tẹ̀ dínkù gidi ni torí mo rántí ìgbà kan tí wọ́n dùpọ̀ ọ̀rẹ́ mi wọ́n ní wọ́n fẹ́ bá a fọ owó sáìdì ibi ìgbà ìtamọ́rìntà fẹ́ lọ sí tòkú yẹn kí mo ti gbàgbé bọ́n ṣe ń pọ̀ náà ìdí àpẹ́ náà yẹn tá a bá fẹ́ já tòkú lọ́n bí bíríìjì kan báyẹn ibẹ̀ yẹn la lọ ká àwọn èèyàn yẹn mọ́ bàbá Àwíkòǹkò ló tẹ̀lé wọ́n láwọn ọmọ ibi tán wà wọ́n tẹ̀lé mi a gba owó yẹn padà owó tán gbà lọ́wọ́ ọ̀rẹ́ mi yẹn a gbà padà so brevity yẹn wọ́n ní ìgboyà yẹn ní ìmọ̀ ibi tán ti rí torí ẹ̀ mo ṣe gbèdì fún wọn
ọ̀dà ètò ọ̀rọ̀ ṣùnùkùn ń kọ́. tíìmù ẹ̀ nìyẹn òbí ló ṣe rẹ́kọ̀dì yẹn so àwa wá yọ iwájú ẹ̀ la fi ń ṣe tíìmù ọ̀rọ̀ ṣùnùkùn ìtumọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ yẹn ni ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn ẹ ti gbọ́ rí náà ẹ ti gbọ́ rí náà ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn so Alhaji Ọlátúnjí Oyètúndé pẹ̀lú Alhaji Semiu Karim àwọn méjèèjì ti lọ jẹ́ ìpè Ọlọ́run kí Ọlọ́run bá mi dẹlẹ̀ fún wọn bí tán wà àwọn gan ni main anchor ọ̀rọ̀ ṣùnùkùn nígbà tí ó yá Dúpẹ́ Akínróńbí òun náà ti jẹ́ pé Ọlọ́run òun náà tẹ́wọ́ gbà nígbà tó yá ni ó jọ pé Tèmiládé Tìjání náà bá wọn ṣe létà mo pé ọmọlẹ̀yẹ so èmi náà à ń kọ ẹ̀ nígbà tí mo wà ní Ogun rédíò ju gbogbo ẹ̀ lọ kíni program yẹn a máa ń gbé àlejò wa ni gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ṣókùnkùn ni àlejò yẹn á tàn mọ́lẹ̀ sí so Alhaji Ọlátúnjí Oyètúndé wọ́n di program yẹn pẹ̀lú Alhaji Semiu Karim wọ́n dì í mú gidigidi Alhaji Semiu Karim ni presenter Alhaji Oyètúndé ni producer so wọ́n dì í mú gan ọ̀rọ̀ ṣùnùkùn yẹn dẹ̀ popular gan irú program yẹn mi mọ̀ bóyá ó sì wà ní Ogun rédíò ó sì wà ní ẹ mọ̀ pé ló ti ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wà ní FM báyìí mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pé mo bẹ̀rẹ̀ sí lọ jókòó tì wọ́n ní July 1988 ẹ wo July August September October bíi 4 months ẹ tó bá jáyè sí ni àwọn èèyàn ní so wọ́n wá attach mi mọ́ Ṣẹ́gun Láṣóòrè bẹ́ẹ̀ Ṣẹ́gun Láṣóòrè tó wọ́n attach mi mọ́ yẹn mi láìkẹ́ Tọ́ba Ọ̀pálẹ́yẹ ni mo fẹ́ wà pẹ̀lú wọn gbà yẹn so máa pa kúbẹ́kúbẹ́ lọ bá alàgbà Tọ́ba Ọ̀pálẹ́yẹ of blessed memory kọ́lọ́n dẹlẹ̀ fún wọn máa pa kúbẹ́kúbẹ́ lọ bá wọn ìgbà yẹn wọ́n ń ṣe jíngù wọn báyìí ìgbà kan Òṣùbù ni tí n bá délé máa record jíngù wọn máa fi midget record ẹ̀ máa wá lọ tún kọ́ máa ṣóhùn bọ́n ṣe ń ṣóhùn yẹn máa ṣóhùn alàgbà Tọ́ba Ọ̀pálẹ́yẹ ibikíbi tó bá wà ilẹ̀ rẹ̀ ni Ọlọ́run á dẹlẹ̀ fún ẹ. àti ẹ̀fẹ́ ṣogún ọdún tí wọ́n jáde láyé tó bá di May 1st. àjọ máa kópa lágbára Ọlọ́run. ṣé wàá rí n tí mo fi gbé òṣùbà fún ọ ní pé wọ́n wá ní kí n ṣe jíngù kan jíngù yẹn wọ́n fẹ́ ṣe sensors ní nígbà yẹn mi ìrántí ọdún yẹn bẹ́ẹ̀ gómìnà wa fẹ́ máa káàkiri abúlé láti máa enlighten àwọn èèyàn nípa sensor wọ́n wá ní alàgbà Tọ́ba Ọ̀pálẹ́yẹ ó dàbí pé wọ́n lọ fún training kan gbà wọ́n sí around wọ́n wá ní kí n try ẹ̀ kí n ṣe mo á jókòó alàgbà Tọ́ba Ọ̀pálẹ́yẹ kẹ̀dẹ̀ rèé mo máa ń lọ jókòó tí wọ́n máa ń kọ́ mi pé tó o bá fẹ́ kọ jíngù nǹkan mẹ́ta ni jíngù ní ẹni kí n ṣáwò nǹkan mẹ́ta ni jíngù ní tó jẹ́ pé àwọn èèyàn wọ́n máa ń miss subject matter kókó ntí jíngù tó fẹ́ ṣe kókó ntí jíngù yẹn dá lé lórí ta ló ní ìkẹta àpọ́nlé àti àsọdùn bẹ́ẹ̀ni kí ni subject matter kí ni wọ́n fẹ́ tó bá jẹ́ tí n bá fẹ́ polówó ẹlẹ́ntẹ́ máa ń lò sí gbogbo ayé mọ̀ yín mọ̀. tí n bá fẹ́ polówó yalox paint ká ní mo fẹ́ polówó ọ̀dà nsìn ọ̀ kí n fẹ́ polówó B&C capsule. ẹ lo mo ti rántí àwọn tí wà nìyẹn. tí n bá fẹ́ polówó B&C capsule nsìn gbogbo èèyàn ti mọ̀ yìí pé omi náà fi ń lo B&C capsule. kí anything tó bá jẹ́ capsule omi kí wọ́n á ní tó o bá ti rómi sachet kan wàá gbé lọ́wọ́ wàá rọ́ṣọ̀ fún wàá dà sí ẹnu nonsense ni mo ń sọ yẹn. mo ń waste time ẹni tó ń sanwó advert ni B&C capsule ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ṣe rí nínú 1 minute yẹn B&C capsule yẹn subject matter yẹn ó gbọ́dọ̀ kó at least 30-35 seconds. torí ẹ ní tẹ máa hama ẹ torí ẹ ní mo máa ń wò ńgbà míì táwọn èèyàn bá polówó wọn á kàn já tọ́ lásán àwọn èèyàn ò ní mọ nǹkan tó ń sọ so wá sọ àwọn ọ̀rọ̀ àpọ́nlé wo ni mo fẹ́ lò ti sẹ́ńsọ̀ tí mò ń sọ yẹn wọ́n bá ní kí n ṣe
mo bá ṣe jingle yẹn mo bẹ̀rẹ̀ pẹ̀lú olóko tí ò mọye ọkà tó ní ẹyẹ oko ló múrò wọn jẹ àgbẹ̀ tí ò mọye ebè tó kọ kò lè mọye iṣu tó fẹ́ gbìn mo ṣá bẹ̀rẹ̀ kinní yẹn. but voice kọ́ lẹ máa fi ṣe o. voice kọ́ o ìhàlẹ̀ voice gidi. olóko tí ò mọye ọkà mo mọ yín. ìhàlẹ̀ gidi ṣé wàá rí kinní yẹn jingle yẹn ẹ̀bùn ni o. ẹ̀bùn ni o. kò easy o. kò easy o. ẹ̀dọ̀fóró là ń lò gbogbo ẹ̀dọ̀fóró wa ló ti fẹ́ kó sókè tán. ẹ̀dọ̀fóró gidi ni. olóko tí ò mọye ọkà tó ní. olóko tí ò mọye ọkà tó ní ẹyẹ oko ní múrù wọn jẹ́ o. àgbẹ̀ tí ò mọye ebè tó ní kò lè mọye iṣu tí ó gbìn. ìdí rẹ̀ o tá a fi ń sọ yìí pé ó yẹ ká mọye tá a jẹ́ ká lè mọ bá a ṣe ṣètò tí ìdàgbàsókè yóò máa lọ ràn yín. ṣé mọ̀ ẹ lè gbọ́ jíngò ṣe olóko tí ò mọye ọkà tó ní. wọ́n á rò pé nǹkan ròyìn ni. bẹ́ẹ̀ni. so mo ṣe jíngò yẹn àṣé orí mọ́tò náà ti fẹ́ lò Ministry of Information ló máa ń tẹ̀lé gómìnà gbà yẹn wọ́n ní speaker lórí mọ́tò wọn náà bá bẹ̀rẹ̀ sí gbé kínní ìkiri gbogbo villages ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ rí wọ́n ní kí OGTV náà ṣe KNTA ṣe OGBC ṣe wọ́n wá kó mẹ́tẹ̀ẹ̀ta lọ sí Ministry of Information tèmi yẹn náà mú òun ni gbogbo rédíò wa ń lò òun náà ń lò lórí mọ́tò tí gómìnà ń gbé káàkiri ibi tí mo ti bẹ̀rẹ̀ pé tí talent ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí ẹ̀gbọ́n tó bá dé láti training tán lọ tán gbọ́ kínní yẹn tó bá jẹ́ lòmíì ni a wò yí pé eléyìí gbére o fẹ́ lé mi kó lóyún kí ni mo mú voice wọn pátápátá nígbà yẹn wọ́n hug mi báyìí wọ́n so mọ́ mi ni pé yes this is my boy Ọlọ́run alàgbà tọ́ba ọ̀pálẹ̀ ibi tẹ́ ẹ bá wà ilẹ̀ rẹ̀ mo ṣe tún mú jíngù mọ́ nìyẹn mo bá bẹ̀rẹ̀ alàgbà tọ́ba ọ̀pálẹ̀ mo tún wá bẹ̀rẹ̀ sí gba iṣẹ́ yẹn bí gbogbo ìgbà tí mò ń sọ yìí mò ń freelance ni pẹ̀lú OGBC ọdún 4 ni mo fi freelance pẹ̀lú wọn so ìgbà tó di 1992 bí àyè ṣe yọ nìyẹn alàgbà Ṣẹ́gun Láṣòrè wọ́n travel out wọ́n ṣe lo vacancy wọn fún mi tán gbà mí wọ Ogun rédíò nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo ṣàkó ipa tèmi ní OGBC ọjọ́ kan tí mi ò lè gbàgbé ó ní pé ṣe rí ìròyìn tá a máa ń kà yẹn tẹ́ bá fẹ́ kàròyìn ẹ gbọ́dọ̀ fi wákàtí 2 sílẹ̀ tẹ́ fi máa translate ẹ̀. ṣé ń gbà yẹn àbí ń sìn. nígbà láyé ìsìn àwọn èèyàn ń translate mọ́ wọ́n á kàn gbé ìròyìn lórí fóònù wọn ní English bẹ́ẹ̀ wọ́n máa kà mo dẹ̀ máa ń sọ fún wọn pé kò sí bẹ́ẹ̀ ṣe lè do justice bẹ́ẹ̀ ṣe lè ṣe òótọ́ pẹ̀lú ìròyìn tẹ́ ń kà yẹn tẹ́ ẹ̀ bá translate ẹ̀ sí Yorùbá kẹ́ tó kà kò sonítọ̀hún àtàmọ́ lẹ́ máa mú ó lè smooth o ó lè lè pass information yẹn délẹ̀délẹ̀ so lẹ máa gbọ́ àwọn èèyàn tó bá ń kàròyìn sìn ó sọ yìí pé ó sì sọ o ó wí pé ó ní kíní kan kíní túmọ̀ yẹn tẹ́ ẹ bá translate ẹ̀ nídìí gbogbo yẹn ṣe rí ó ní ó wí ó sọ kíní kan yẹn wọ́n fi ń wá ìwé time kan lè kójú wọn lè ka ìtàn tún fẹ́ kà ní so kíní yẹn kì í ṣe nǹkan tó dáa. so lọ́rọ̀ kan ẹni nǹkan kan ṣẹlẹ̀ lógún rèé ọjọ́ yẹn ìròyìn aago 2 ọ̀sán náà ni ó wá fẹ́ fail so ẹni tó fẹ́ kà ó lọ há sínú hold up kan lẹ́kọ̀ọ́ kò lè wá kò dẹ̀ sáyé fóònù ń gbà yẹn lóò dágbére èkó fún wọn bọ́n ṣe retí ẹ̀ wọ̀nyí ó kù 5 minutes tó mo máa ń rí alàgbà Semiu Karim of blessed memory mo rí wọn occasionally lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń jí ṣe torí wọn ò gbọ́dọ̀ mú ẹ pé o translate ìròyìn kó tó kà tán bá mú ẹ ẹ̀ṣẹ̀ ni wàá gba query mo rí pé Alhaji Semiu yẹn wọ́n máa ń jí ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n dẹ̀ perfect ń pa ẹ̀ but èmi wò pé ṣé mi lè ṣe é ṣá news bá fẹ́ fail lọ́jọ́ èmi ni mo wà ní duty tí news bá dẹ̀ fail wàhálà ni kódà GM gan fẹ́ gba query látòkè mọ́sàn náà wọ́n á ń sáré forí gbárí báwo ni wọ́n ṣe máa ṣe Mrs. Okubanjo gbogbo wọn mo bá ní kàn jẹ́ nǹka ó kù 5 minutes wọ́n ní ṣé o lè ká ṣé o lè kò dẹ̀ tí ju bóyá 3-4 years tí mo débẹ̀ lọ mo ṣe gbé news yẹn ni ní raw bẹ́ẹ̀ ní English bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí n bá láti bẹ̀rẹ̀ ẹ káàsán o kí ni kan gbọ̀n délẹ̀ ẹ̀kejì tán máa gbé mi ní kọ́ńkọ́ ni wọ́n tún gbé mi
wọ́n tún gbé mi òkè náà gbé mi lọ́ngbẹ̀ òkè ẹ mọ Ogun rédíò yẹn bó ṣe ga tó yẹn. wọ́n ti wá sínú housing. àti wá housing gbà yẹn ibẹ̀ náà gbé mi lọ. wọ́n ní ọmọ ilé yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wẹ́rẹ́ o tí ó fi wá di ọdún 2004 kó tó di 2004 yẹn torí mo jẹ́ ẹnìkan tí ó ń pa owó wọlé fógun rédíò gan nígbà tí mo wà ń bẹ̀ mo ní àwọn customers gan àwọn oníbàárà gidi pàápàá jùlọ àwọn oní haba kìíní yẹn máa ń organize exhibition wọn gbà yẹn máa ń ṣe gbogbo ẹ̀. ipa tẹ́ ẹ ṣẹ́gun èmi ni kẹlẹ́rù gbọ́ṣẹ́ kẹlẹ́rù gbẹ́rù kòkòrò tó ń rìn kiri ara so ìpàkèkò máa sọ́nà gbogbo. so gbogbo àwọn nǹkan yẹn mo máa ń fi mú owó wọlé fún Ogun rédíò so Ogun rédíò wá rò ní ó dàbí pé 2002 wípé ọ̀gbẹ́ni tó wà ní programs tó ń ṣe programs tó ń ṣe gbogbo èyí tó dẹ̀ ń pa owó wọlé fún wa ẹ kú já gbé sí marketing nígbà tó jẹ́ owó làwa gan wá wọ́n bá gbé mi sí marketing department 2002 wọ́n fún wa target iye tẹ́ gbọ́dọ̀ pa wọlé mo ṣàṣiṣẹ́ yẹn títí bẹ́ẹ̀ gba tó di 2003 náà ni 2003 ni gọ́vnà Daniel náà dé wọ́n kàn wá sí Ogun rédíò ni wọ́n ń ṣe inspection káàkiri nígbà tán dé as governor wọ́n ń káàkiri gbogbo àwọn ministry àwọn iléeṣẹ́ wọ́n bá wá sí OGBC náà bá rí ilé iṣẹ́ mọ ewo ilé tán kọ́ fún OGBC rabandẹ yẹn yí pé ṣé OGBC ló ní ilé yìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ original aim wọn ni pé kí ibẹ̀ yẹn kó hábọ̀ OGBC àti OGTV but OGTV wọ́n sọ pé location táwọn wà yẹn àwọn ò lè rí better location yẹn àfi káwọn dúró síbẹ̀ so OGBC nìkan ló ń dábẹ̀ yẹn lò wọ́n wá ní bí gómìnà ṣe sọ lọ́jọ́ yẹn ni what are you doing with this gigantic building bí gómìnà ṣe sọ lọ́jọ́ yẹn mo wà ń bẹ̀ nígbà tí gómìnà wà why. bẹ́ẹ̀ mú bá pé ó yẹ ká mọ rírì àgbè Kasinati fẹ́ ṣe ìrántí Tọ́ba Ọ̀pálẹ́yẹ ó ti pógún ọdún tí Tọ́ba Ọ̀pálẹ́yẹ wọ káàlẹ̀ sùn ṣàgbékalẹ̀ ètò láti ṣe ìrántí Tọ́ba Ọ̀pálẹ́yẹ ẹ mọ̀ pé agbólóhùn bí ọ̀jẹ̀ ni Tọ́ba Ọ̀pálẹ́yẹ nígbà ayé ẹ̀ ó sì nípa gbogbo ẹ̀yin olú ẹ̀bùn ẹ̀yin olórin pàápàá ẹ̀yin tí Tọ́ba Ọ̀pálẹ́yẹ ti ran ẹ̀bùn yín lọ́wọ́ nígbà ayé ẹ̀ ẹ máa bọ̀ kájọ ṣe ìrántí Tọ́ba Ọ̀pálẹ́yẹ ní Friday ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 láago 10 òwúrọ̀ ní Continental Suite IBB Boulevard Ìbàrà Abẹ́òkúta Ogun State oríṣiríṣi àwọn nǹkan àrà lè máa bá pàdé Yẹmí Ṣòǹdé. àdúrà tí Tọ́ba ṣe fún mi nígbà yẹ tó tó kú àṣẹ tó fún mi kó tó lọ àtìgbà tó tún wá bá mi. Yẹmí Ṣòǹdé ọ̀gá àgbà pátá iléeṣẹ́ rédíò Yes FM nìbàdàn ní olùgbàlejò àgbà. why pé Channels Television àwọn jọ wà lẹ́kọ̀ọ́ ni pé gbogbo ilé tó ń lò pátápátá kò ju flat báyìí lọ pé how many staff lẹ́ni wọ́n là ní over 300 staff wow pé Channels Television with 25 staff pé wọ́n ṣe bẹ́bẹ́ wọ́n ṣe ní I must reduce the staff of this station àwọn ministry sọ pé wọ́n wá òṣìṣẹ́ so ìgbà tó máa ṣe compilation orúkọ àwọn tí wọ́n fẹ́ gbé kúrò ní OGBC ní iwájú Ọlọ́run àti èèyàn àwa kan wà tí ò yẹ kán tiẹ̀ fọwọ́ kàn rárá torí nígbà yẹn Dr. Yẹmísí Bámigbóṣé ẹ̀gbọ́n mi ni wọ́n àwọn ni chairman Ratawu l'Ogun State ńgbà yẹn wọ́n pè mí pé Kola wọ́n compile list o ṣé báwo ni ṣó ọ̀pọ̀rúkọ mo ní láéláé mo ní tó bá máa kó èèyàn 5 ní OGBC tó bá jẹ́ èèyàn 5 nínú 300 and something yẹn tó bá jẹ́ èèyàn 5 ló máa kù ní OGBC mo gbọ́dọ̀ wà ní èèyàn 5 tó máa kù torí mo mọ role tí mò ń play. torí impact tẹ ní. àní ọdún yẹn gan ni mo tún gba award best program officer of the year. ẹni tó ń kàròyìn tó ṣe dáadáa. bẹ́ẹ̀ni mo ń jí eléyìí sọ lónìí because mi ò sorry though gbígbé tán gbé mi ńgbà yẹn was a blessing in disguise oore ọ̀fẹ́ tí ó jẹ́ ó farapamọ́ ni fún mi. àwọn rò pé àwọn ṣèkà. àwọn rò pé wọ́n ṣèkà kí ló fà á general manager wa ó ń lo Opel Omega as official car. tí mo mọ́tò yín yẹn. èmi náà wá lọ ra Opel Omega. bẹ́ẹ̀ni Gbénga Adébóyè náà ló ń gbà yẹn. ó lò
èmi náà lọ ra Opel Omega staff tó jẹ́ official vehicle general manager wa so kí lẹ rò pé ó máa ti díẹ̀ yọ. Opel Omega láwọn torí òun ni so tani jẹ́ manager mọ́ ẹ̀. èmi ò mọ wọn. bọ̀ lọ́dún 2002 GM ń lo Opel èmi náà ń lo Opel staff náà ń lo Opel so mọ́tò yẹn dẹ̀ rẹ̀ ó wúlẹ̀ mo mọ̀ bọ́kíní báyìí ni. ó mọ mọ́tò yẹn. ìgbà tẹ́ wà lógún rédíò yẹn mo rí pé ètò kan wà tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ pè ní jẹ́jẹ́ láyé kí ló mo mọ̀ pé òun lẹ máa béèrè. torí mo náà tiẹ̀ lẹ̀. á dà fún yín. ẹ rí nígbà yẹn Kọ́lá Ọláwuyi ó gba rédíò Nàìjíríà Ìbàdàn kan ó ń ṣe nǹkan bẹ nígbà yẹn kò wá sírú program yẹn kankan ní gbogbo Ogun State àwa ń wò wípé ó yẹ kí irú program yẹn kan wà àwa ní ó dà ẹ jẹ́ ká wo bá a ṣe lè ṣe now wọ́n fún mi ní program kan gbà yẹn ẹni tó fún mi ní program yẹn ni bàbá Kẹ́hìndé Adéníyì kéèké of blessed memory àwọn náà tí wọ́n ti lọ so wọ́n wá fún mi program yẹn jẹ́jẹ́ láyé ni philosophy program yẹn was to láti máa sọ fún àwọn èèyàn pé kán ṣe jẹ́jẹ́ o kán má mú ilé ayé le kán má mú ilé ayé ṣe gbá kán má bet mo kàn ní ẹgbọ́n náà program yìí mo lè gbé bí irú nǹkan bẹ tí Kọ́lá Ọláwuyi máa ń ṣe yẹn mo lè gbé wọ́ mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìtàn tí n bá ti gbọ́ rí ipò ṣẹlẹ̀ pé bóyá for example mo sọ ìtàn ìyá àgbà alápòtí méje for real ni but èmi ò ń dárúkọ àwọn èèyàn fẹ́ ká máa dárúkọ ká máa sọ bí tó ti ṣẹlẹ̀. kí ló ṣe ìyá alápòtí méje yẹn. ìyá àgbà alápòtí méje ó ń sponsor àwọn ọmọ ẹ̀ fúnṣẹ́ olè ní wọ́n jọ máa ń lọ bí iṣẹ́ olè ní ìyá yẹn dẹ̀ ti. bẹ́ẹ̀ fẹ́ sọ̀tàn ìyá yẹn ní lẹ́nìí mo fẹ́ sọ̀tàn ìyá àgbà alápòtí méje. bẹ́ẹ̀ni ẹ máa sọ ní level wo. bẹ́ẹ̀ ní paste wo lẹ fi ń gbé. irọ́ èmi ò ṣe bí ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa mú àwọn èèyàn lọ́kàn láti gbọ́ wọ́n máa fẹ́ ká máa bí kéèyàn máa já àyàn láyà tó jẹ́ pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbọ́ wọn lè ṣe kán máa gbọ́ parí. ìyá àgbà alápòtí méje yẹn àpótí méje ló ní real ni real ọ̀rẹ́ mi kan ọlọ́pàá ni àwọn náà ṣe kéèsì yẹn lẹ́kọ̀ọ́ òun ló sọ story yẹn fún mi tí mo fi sọ pé èmi ò ń dárúkọ torí litigation Ogun rédíò ti sọ fún mi pé ọ̀n gbọ́dọ̀ wá kán náà wá gbé mi o àbí kán ní ká wá ní police station àbí ní ká lọ court a ò ní ṣe o tó bá ti ṣẹlẹ̀ ìwọ ni kó o máa ràn o ó dẹ̀ ṣẹlẹ̀ náà létà ó ṣẹlẹ̀ náà létà torí mo sọ̀tàn woman kan ní ọ̀nà kí náà ti ń pọ̀ náà yìí tábàdí kọ́dí ọ̀nà òkè àtà mi ìdárúkọ ọbẹ̀ ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ pé òun ni tán fẹ́ lọ sòkò pa láàárọ̀ ọjọ́ kejì. kí ló ṣe. báńkì kan ṣiṣẹ́ ní community bank kan tó wà níta Ọ̀ṣìngbà yẹn máa yẹn wọ́n jọ ń gbélé pẹ̀lú woman yẹn ni woman yẹn wá fẹ́ kí woman yẹn kó máa fẹ́ òun àwọn ọmọ àtẹbí ìyàwó máa yẹn Èkó náà wà ó máa ń lọ bá wọn ní weekend woman yẹn wá fẹ́ kó fẹ́ òun gbogbo ọgbọ́n ló ṣáta gbogbo ète ló ta kò rí fẹ́ woman yẹn wá bẹ̀rẹ̀ sí jáde sí débi pé tí máa yẹn bá fẹ́ wẹ̀ báyìí ó máa rí kàlákìnì òjijì woman yẹn ní ojú omi tó bá débi iṣẹ́ báyìí tó bá fẹ́ ṣiṣẹ́ báyìí tó bá dé ó ní ọ́fíìsì rò níbi mánéjà báǹkì yẹn community bank ní Táọ̀ṣìn ló wà ń gbà yẹn tó bá jókòó báyìí tó bá fẹ́ máa ṣiṣẹ́ báyìí á kàn rí woman yẹn tẹpọ́n wájú ẹ̀ ní. tí èèyàn bá fẹ́ wọlé báyìí á kàn tún vamoose ni woman yẹn sábà po gan tó jẹ́ pé ó ti wá sọ fáwọn èèyàn ládùúgbò ìyẹn máa yẹn ó ti sọ fáwọn èèyàn ládùúgbò ẹ pé gbàtà wá gbé sórí yẹn báwọn èèyàn wọ́n ṣe rọ́ lọ bá woman yẹn láàárọ̀ ọjọ́ kejì ni tán lọ sọ̀kò fún pé tán ń pè lájẹ̀ so wọ́n á lọ report ní police station bàbá Lẹ́kan Táíwò àwọn náà tẹ̀lé mi lọ police station láfẹ́ wá ń gbà yẹn tá a lọ yanjú ọ̀rọ̀ yẹn so ìyá àgbà alápòtí méje yẹn àpótí méje ni ó máa ń tẹ̀lé àwọn ọmọ ẹ̀ lọ jalè tán bá ti dé ilé yẹn wọ́n máa tò àpótí méje yẹn sára ògiri ilé yẹn tí ìyá yẹn tán bá ti lè ra kábàkàbà tán ti gbé jókòó sórí ẹ̀ kò sí nǹkan tán lè ṣe inú ilé yẹn kò sẹ́ni tó máa jí bẹ́ẹ̀ eventually
ọwọ́ pálábá wọn ségi. So gbogbo àwọn sórí ẹ̀ torí pé a kì í dárúkọ bíi ti Kọ́lá Ọláwuyi pé nídìí kan ní kinní kan gbà òbò ó máa ń dàbẹ̀ ni lójú wọn bẹ́ẹ̀ ni pé irọ́ ni. So jẹ́jẹ́ láyé lẹ pé. Jẹ́jẹ́ láyé la pé àwọn èèyàn wá di jẹ́jẹ́ ni ọ̀rọ̀ kò kàn wá. Ètò yẹn kí ló wá dé tẹ wá filẹ̀ torí mo rí pé gbà kan ẹ ṣe mọ́. Ìgbà tán gbé mi kúrò lógún rédíò ni. Bọ́n ṣe gbé mi kúrò lógún rédíò ọmọ àdàgbà kan lo opportunity wọn wá wò pé ta ló lè máa ṣe kinní yìí o bọ́n ṣe gbé fún èmi gan mo tiẹ̀ ní ọmọ ọ̀dọ̀ àgbà ní kàn gbé fún èmi tí mo sọ bẹ́ẹ̀ rí ọmọ ọ̀dọ̀ àgbà ní kàn gbé fún wọn wá change title rẹ̀ sí kí ló ti tẹ̀lẹ́dà láṣẹ bẹ́ẹ̀ ni. Èwo wá ní Rasaki Àfigèrè. Rasaki Àfigèrè ìwé tí mo ṣe ni kò séwu lóko Àfigèrè àparò ìwé ìtàn Rasaki Àfigèrè. Then mo ṣe ìwé kan náà ọmọ mujẹmujẹ. Ọmọ mujẹmujẹ yẹn tó jẹ́ pé ẹni bá ti gbé báyìí ẹ̀jẹ̀ máa gbẹ ni òyì máa kọ́ ni. Bẹ́ẹ̀ ni ó wà náà tán àwọn jẹ́jẹ́ láyé tí mo ṣe ń gbà yẹn mo wá fóun ṣèwé gangan ẹni bá ti gbé báyìí bóyá ó ń kéwẹ́ rí ẹgbẹ́ wà bí ọmọ ìkíní kan ẹgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ yín máa gbẹ ni. Adígbẹ́ ni mo gbé ń gbà yẹn gbogbo ìgbà tí arẹ́ǹtì létà ń gbádìgbẹ́ yìí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín gbogbo ilé tó wà ní gbogbo Adígbẹ́ yẹn ilé 3 péré ni. Bẹ́ẹ̀ni ilé 3. Bẹ́ẹ̀ni ọdún tí mò ń sọ fún yín yìí was 1981 mo lè sọ ilé 3 yàtọ̀ sí primary school tó wà ń bẹ̀ tí àwọn àrọ̀kọ tó wà ń bẹ̀ ń wá. Adígbẹ́ wò lẹ́ ń sọ Adígbẹ́ kan náà yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ilé baálẹ̀ àwọn tó bá ń gbọ́ mi láti Adígbẹ́ kan máa gbọ́ ilé baálẹ̀ láyé ìgbà yẹn ilé balógun bàbá kan ń pè ní bàbá balógun àti ilé ẹni tí àwa rẹ̀ǹtì ilé sílé. Ilé 3 ló wà Adígbẹ́ ńgbà yẹn. Bẹ́ẹ̀ni ní ẹ̀gbẹ́ ọ̀nà yẹn lọ ní òdélẹ̀ ni mò ń sọ o. Tá a bá wá ń sọ à sọ ilé Sàràkí bàbá kan ń pè ní Sàràkí wọ́n máa ń bí contractor ni wọ́n ń gbà yẹn ilé wọn tí wọ́n wọnú gan gbogbo kẹ́ tó dé ọ̀dọ̀ wọn ẹ̀ lè kan ilé ẹyọ kan. Kí ló wà ń bẹ̀? Igbó ni gbogbo ẹ̀ igbó ni àárín ìyá Sunday ológùfè ìyá Sunday ológùfè ní ibo lẹ ti fẹ́ rí ta ló fẹ́ rà ọ̀nà nígbà yẹn kò sọ́nà mọ́tò ọ̀nà tó wà báyìí tóóró báyìí ni. Adígbẹ́ tè nílẹ̀ ń sọ Adígbẹ́ kan náà ẹni mo purọ́ fún yín ọ̀rọ̀ tí mò ń sọ yìí alówó ńlé. Mo ní Jésù ńkọ́ fọgànáísà ńkọ́. Gbogbo ìgbàlódé orúkọ ni gbogbo àwọn yẹn. So igbó làwọn ti gbàgbé. Igbó everywhere láti ó dàbí ẹni pé ọgbà prison tá bá kọjá St. Leo's yẹn ọgbà prison wà ń bẹ̀. Láti ibẹ̀ dé gbogbo Adígbẹ́ lọ Pákó Ọ̀dẹ́mọ yẹn wọ́n máa ń lọ wa yẹ̀pẹ̀ ń bẹ̀ nígbà yẹn nínú odò Ògùn. So ilé 3 ni. Ilé 3 ni o inú igbó la máa gbà láti ibẹ̀ dé St. Leo's. Ṣé ti di mo ní Jésù. Even kó jẹ́ mo ńlá Muhammad. Bàbá Suwe. Ìyànà ilé àwọn tí báàgì. Ìgbàlódé. Alówó ńlé. Igbó níbẹ̀. Ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn tán bá mọ Adígbẹ́ dáadáa. So ibẹ̀ ń ṣàlẹ̀ bẹ̀rẹ̀ sí. Bẹ́ẹ̀ bàbá yìí àwọn náà kọ́lé ṣùgbọ́n kò ń ṣẹ̀gbẹ́ títì àwọn abúlé pọ̀ l'Adígbẹ́ gan láyé gbà yẹn. Bàbá Àkànbí Olúwo Olùgbò ibẹ̀ náà làwọn náà nínú igbó ni ọ̀dọ̀ tí wọ́n abúlé wọn náà ń gbé. Bọ̀dá tó bá ń kọ́. Ọ̀pálẹ̀ yẹn. Wọ́n tí mọ̀ pé àwọn máa kọ́lé síbẹ̀ ní 1981 tí mi ń sọ yìí. So ohun tó di igbó lánàá ti di lé. Èèyàn tẹ́ gbọ́dọ̀ sọ pé ó dùn mí pé fóònù ò tí ì jáde láyé ìgbà yẹn ká ní ṣe lè yan ya gbogbo Adígbẹ́ ni kódà kí wọ́n máa fi hàn àwọn èèyàn báyìí wọ́n ní igbó lẹ̀ ń gbé. Ìdàgbàsókè ni. Ìdàgbàsókè ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé nípa ẹni tẹ̀ ń wo ìdí ẹ̀ wọ́n pẹ̀lú ẹni tí mo máa ń jí gbọ́ pé tá a bá fẹ́ ṣe jingle fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ tó ń jẹ́ jingle yẹn mo ṣe máa béèrè débi pé kí ló ń fi ń kọ script tiwọn torí ìṣọwọ́ ṣe jingle tiwọn up to date ó ṣì wà ń bẹ̀ ni láàrin ìṣẹ́jú kan igbó ní Adígbẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ti di lẹ́sìn ẹ sọ di jingle. Adígbẹ́ ará àpérò Ọ̀fà
ẹ wá gbọ́ mi o Adigbe tẹ̀ ń wò láyé tá a wà yìí ó mà ti fìgbà kan wà nù gbó gbogbo ẹ̀yin ọmọ Adigbe ẹ kú oríire o láyé ìgbà yẹn nígbà tí igbó wà ń bẹ̀ láti Panṣẹ́kẹ́ tẹ́ ẹ bá ti dé Oníkókó láti ibẹ̀ lọ tẹ́ kọjá St. Leos igbó ní lọ bíbà láyé ọjọ́ sí ṣẹ́yìn ò mọ̀ ni wípé láti Oníkókó tá a bá ti kọjá St. Leos gẹ́rẹ́ igbó l'Adigbe igbó l'Adigbe títí lọ dé Ọbádá oko ní o ṣe ẹ wá rí bí ọ̀làjú ṣe ń dé bí ilé kọ̀ọ̀kan ṣe ń sọlẹ̀ síbẹ̀ nìyẹn o bí ilé ṣe ń sọlẹ̀ bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí ń sọlẹ̀ ní ṣọ́ọ̀ṣì ń sọlẹ̀ ní kọ́ńpìnì ń sọlẹ̀ l'Adigbe bá di rẹpẹtẹ ṣùgbọ́n tẹ́lẹ̀ igbó l'Adigbe. ẹdùn náà torí ìṣọwọ́ mo ṣe ń lọ síbẹ̀ yẹn mo kàn fẹ́ kẹ́ rí nǹkan tó jẹ́ jíngù náà fún wa yẹn igbó l'Adigbe yẹn ẹ sọ dìròyìn kẹ́ lè mọ̀ pé versatile broadcaster lẹ̀ ń wòye o. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin olùgbọ́ wa ìròyìn agbègbè ẹlẹ́kùnjẹkùn ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ rédíò yìí náà ni o àwọn kan ti ṣe àlàyé nípa bí Adigbe ti ṣe wà láyé ìjọhun kó tó wá di ibi tó lókìkí tó sì nípa tí gbogbo èèyàn ń wárí fún lákòókò tá a wà yìí o ìròyìn kan tó jáde láti iléeṣẹ́ ìròyìn Kasnati ó ṣe àlàyé wípé láyé ọjọ́ sí o ní nǹkan bíi 1970 sí ọdún 1981 igbó ni Adigbe bá ń bà ilé tó wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òpópónà kò mà tó ilé mẹ́ta o wọ́n túbọ̀ ṣe àlàyé síwájú sí i pé nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n débẹ̀ wọ́n rí i pé oríṣiríṣi iléeṣẹ́ àti oríṣiríṣi ilé ìjọsìn ló ti dìde ní Adigbe o wọ́n wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú baálẹ̀ àti àwọn èèyàn kàǹkàkàǹkà nílùú Adigbe ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. nígbà ìyàwó àkọ́kọ́ débí gbogbo Adigbe yẹn ń wò yìí gbó ní gbogbo ẹ̀ pátápátá ilé mẹ́ta rèé wà lójú títì nígbà yẹn ṣùgbọ́n báyìí gbogbo ẹ̀ ti dìlù ọ̀làjú ti dé ẹ jẹ́ ká ọmọ Adigbe máa bọ̀ káwá tàdúgbò wa ṣe. tó bó ti ṣe rí òun lẹ ti gbọ́ yẹn o ìlú Adigbe láyé ìgbà kan igbó ni o eléyìí ló mú kí àwọn akọ̀ròyìn kí wọ́n lọ ṣe ìwádìí lórí bí wọ́n ti ṣe láti ìgbà náà tí Adigbe tó fi di ìlú mọ̀ọ́ká láyé tá a wà yìí Kola Adeleye ló ti ń jábọ̀ ìròyìn náà fún iléeṣẹ́ Kasnati. ṣe rí nǹkan tí mò ń sọ ṣá bàbá ẹ̀bùn ní àfi sùúrù. báwo lẹ ṣe dé rédíò. á dáa fún yín ṣe rí nígbà tí mo fẹ́ ṣe physical and health education ní NC tí wọ́n fún mi ó ká mi lára díẹ̀ ṣùgbọ́n nígbà tó ti wá jẹ́ Yorùbá ni wọ́n fún mi wọ́n wá fún mi ní ẹ̀kọ́ èdè Yorùbá àti music méjèèjì papọ̀ music ṣùgbọ́n nígbà tí mo wà ní secondary school àti teachers college ṣe rí nǹkan tó ń pè ní mathematics mo mà kórìíra ẹ̀ o ṣe rí àwọn tíṣà tán bá ń kọ́ tí n bá gbọ́ pé mathematics lè léyìn kọ́ tó bá ti ń bọ̀ lọ́ọ̀kan báyìí mi kì í like wọn rárá torí ká rò nǹkan pọ̀ yẹn Ọlọ́run ò fi ràn mí gbogbo nǹkan ni mo mọ̀ láyé Ọlọ́run ká rò nǹkan pọ̀ títí di ìsìn gan mo sì ń ṣe owó rò tán bá ní kí n gba owó lọ́wọ́ èèyàn mẹ́rin kí n kó fún yín n bá máa kà á papọ̀ ó lè lé tàbí kó dín so Ọlọ́run ò fi ràn mí tó ń gbà tá a wá dé NC tí mo wá ṣe music mo ní ṣebí music ṣebí ká kọrin kádẹ̀ kọ́ bọ́ yín ń tẹ organ kákọ́ àṣebà bánlá mathematics wà nínú ẹ̀. nínú music. ṣe rí gbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo ti gbàgbé orúkọ tíṣà wa yẹn ọmọ Ghana ní Ghanaian ni mo ní máa sá kúrò léèwé yìí. ẹ tún bá mathematics nínú music. mathematics nínú music. how. wọ́n ní tó bá fẹ́ gbé láti ohun òkè wá sóhun ìsàlẹ̀ o gbọ́dọ̀ lọ ní iye kinní kan báyìí iye baritone báyìí iye kinní kan báyìí bí mathematics ẹ̀ tún wá le ju mathematics tá àti ẹ̀kọ́ nílé ìwé lọ wá ní èwo ní gbogbo kinní eléyìí torí Ọlọ́run mo ṣáà forí tì Ọlọ́run dẹ̀ ṣe mo kúkú tẹ̀ mú merit jáde ńbẹ̀ but ìgbà tí mo ti wá ń ṣiṣẹ́ yẹn ni mo ti sọ pé Yorùbá yìí máa bá a débi kan so bàbá mi jẹ́ òṣìṣẹ́ ìjọba foreman ni wọ́n
ní Ministry of Works. So wọ́n wá ń sọ yìí pé àwọn ò fẹ́ kí n ṣiṣẹ́ olùkọ́ torí wọ́n máa ń rí àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ ọ̀gá wọn bí iṣẹ́ tó jẹ́ pé àwọn náà máa ń pàṣẹ fún wọn. Wọ́n wá wò pé àfikọ́ mọ àwọn náà débi tí ó ti máa pàṣẹ. ẹ dúró sà. àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó. a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa. eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá. ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí ìbàyìí. ó tó gbàgbé tẹ́ ti dé bí. since June 2025. Yeah. kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ ni ìnáṣẹ́ máa ń jìnrìn jáde. ẹgbẹ́ máa ń ṣeré síta lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómore à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olómore Abẹ́òkúta. I got my own specialty in different areas of care of the older people. lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní àròǹbí òun ni mo wá lọ sí òkè over 25 years now. bájẹ́ màmá ni bájẹ́ bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor's appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bíbá. Ifros Hospital kò ju 5 minutes walk lọ. Tí ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Dádì yín wọ́n máa ń rí àwọn ọmọ tí ò tó wọn. tí ò tó wọn rárá tó jẹ́ wọ́n ti lọ yunifásitì wọ́n ti lọ wẹ̀ bàbá òde kájú standard 6 lọ. bẹ́ẹ̀ni so wọ́n máa ń wò pé àfi káwọn ọmọ àwọn náà nígbà tí mo wá jáde wọ́n wò pé kọ́mọ ìṣiṣẹ́ olùkọ́ òpin ẹ̀ náà báyìí ó máa lọ di headmaster primary school wọn ṣáfẹ́ kí n diṣẹ́ olùkọ́. wọ́n wá ní ọ̀rẹ́ kan à ń pe bàbá yẹn ní Ajani Karim wọ́n wà ní OGTV láyé ìgbà yẹn wọ́n tún ń ṣe teacher ni wọ́n tún ń ka ìròyìn ní OGTV. wọ́n wá lọ sọ̀rọ̀ mi lójú wọn bàbá yẹn wá ní kí n wá rí àwọn sáìdì àgọ́ òkú yẹn náà ń gbé ńgbà yẹn mi lè rántí ilé wọn dáadáa mọ́ mo wá lọ rí wọn mo ṣe wà ní school mo wà ní final year mo fẹ́ jáde ní NC mo wá lọ rí wọn mo ṣe wá lọ rí bàbá bá ní ṣé wo ni ọmọ ọ̀rẹ́ mi Peter mo ní bẹ́ẹ̀ ni bàbá ò bá sọ nǹkan kan bá ní kí n máa lọ àwọn á rí bàbá mi nígbà tí wọ́n rí bàbá mi wọ́n lé mo ti kéré jù mo tiny gan mo kéré débi pé èrò wọn ni pé wọ́n ní wọ́n ò lè gbé mi sórí screen ní tẹlifíṣàn báyìí kí n máa ka ìròyìn báwọn èèyàn wò pé ọmọ yẹn gbére wo ni ó ń ka ìròyìn yìí ohun dẹ̀ wà ń bẹ ohun àgbà ṣùgbọ́n mo ti kéré jù bàbá mi wá sọ fún wọn pé kí ni ẹ fẹ́ bá wọn ṣe báyìí wọ́n bá ní ọ̀rẹ́ àwọn kan wà ní Ogun rédíò tí ó ń jẹ́ Ọlátúnjí Oyètúndé of blessed memory bàbá ti lọ wọ́n wá ní àwọn á ní kí n lọ bá ẹni yẹn mo wá lọ pé bí èèyàn ń sọ̀rọ̀ ní ẹ̀yìn microphone ní rédíò wọn ò lè mọ̀ bóyá àgbàlagbà ni àbọ̀mọdé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí à ń bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò tán bá rí wa nígboro tá a bá sọ pé èmi ni Kola Adeleye wọn ni láéláé ẹlòmíì ò ní believe ẹlòmíì ò ní gbà pé èmi ni ó ní ìgbà kan gan nígbà tí mo ń fẹ́ ìyàwó mi lọ́nà mo ń ṣe program kan gbà yẹn jẹ́jẹ́ láyé mi ì tí ì fẹ́ ìyàwó mi gbà yẹn o ẹnìkan wá mú mi lọ sílé wọn a lọ ṣe nǹkan kan bẹ̀ ni mo fi rí ìyàwó mi yẹn ẹni yẹn wá sọ fún pé ẹni tó ń ṣe jẹ́jẹ́ láyé rèé o ìyàwó mi ní láyé kò lè jẹ́ mi ilé ìyá ṣe jẹ́jẹ́ láyé eventually ó mọ̀ pé èmi ni mò ń ṣe òun dẹ̀ máa ń gbọ́ program yẹn gan a ṣe ń bọ̀ nbẹ̀. wọ́n mú yín lọ bá bàbá kan ní wọ́n wá mú mi lọ bá Alhaji Ọlátúnjí Oyètúndé pàtà wá débẹ̀ bàbá yẹn ní ó ti fojú wò mí pé eléyìí gbogbo gbà yẹn ó kù bí ọ̀sẹ̀ mẹ́ta kí n jáde ní NC pé eléyìí ò lè kí eléyìí lè ṣe ó bá fún mi ní newspaper Daily Times láyé gbà yẹn ní Alhaji Oyètúndé pé kí n lọ translate ó fún mi ní top headline kan bẹ̀ bọ́dì ẹ̀ pé kí n lọ yí ìdá sí Yorùbá pé kí n mú wá bá òun ìmọ̀ nílé wọn wà nígbà yẹn
ìmọ̀ ni mo ti lọ bá wọn wọ́n wá ní kí n mú wá sí my 2 Ogun rédíò my 2 ló wà ń gbà yẹn kò tí ì sí ní housing bara yìí pé kí n mú wá sí ọ̀dọ̀ àwọn ní ibiṣẹ́ pé tí n bá bá wọn kí n béèrè ọ́fíìsì àwọn kí n kì sábẹ́ ẹlẹ́kùn mo yí kíní yẹn dà sí Yorùbá mo wá stay sọ́dọ̀ sísítà mi ní Òkè Àrẹ́gbá torí family house ìyá mi ọmọ Abẹ́òkúta nìyá mi ọmọ Tòkò nìyá mi bẹ́ẹ̀ wọ́n tún tàn mọ́kè Àrẹ́gbá so ilé family house wọn tó wà lókè Àrẹ́gbá bẹ́ẹ̀ ni mo stay sí kí n lè tètè dé OGBC my 2 ọ̀nà Ayétòrò ẹsẹ̀ ni mo fi rìn láti Òkè Àrẹ́gbá yẹn dé my 2 l'Ayétòrò so ṣe sí mọ́tò ń gbà yẹn ni mọ́tò wa kò sówó tí a fi wọ̀ owó lẹ́fẹ̀ẹ́ fi wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ń sọ bíi pé àdàtàn sáṣẹ́ lò ṣé ìrìn nìyẹn ni èmi ti fẹsẹ̀ rìn láti Ìlọrin dógbómọ̀ṣọ́ rí bẹ́ẹ̀ ni mo tún gbọ́ tuntun ibo Ìlọrin sí Ògbómọ̀ṣọ́ Ìlọrin sí Ògbómọ̀ṣọ́ is like Láfẹnwá sí Ṣàngó èmi Kọ́lá ọmọ Adeleye mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ ni nígbà tí mo wà ní University of Ìlọrin wọ́n postpone exam wa by 2 weeks kò dẹ̀ sáyé fóònù ńgbà yẹn kò sẹ́ni tó fẹ́ pè wọ́n postpone exam wa by 2 weeks so owó tó yẹ kí n fi wọ mọ́tò ni mo fi jẹun ọ̀sẹ̀ méjì yẹn owó wá kù 120 naira lọ́wọ́ mi 120 naira yẹn mo fi ẹsẹ̀ rìn láti Ìlọrin dé Ògbómọ̀ṣọ́ láì jẹun láti mini campus ní University of Ìlọrin dé Ògbómọ̀ṣọ́ kèrèkété bẹ́ẹ̀ ni mo gbéra láago 5 nífẹ̀ẹ́rẹ̀ mo débẹ̀ ní aago 6:30 mo dé Ògbómọ̀ṣọ́ mo wá wọ mọ́tò 100 naira láti Ògbómọ̀ṣọ́ dé Ọ̀jọ́ nìbàdàn mo wá wọ mọ́tò 200 naira láti Ọ̀jọ́ dé Dùgbẹ̀ mo wá fi ẹsẹ̀ rìn láti Dùgbẹ̀ yìí dé UCH nígbà tí mo dé UCH ọ̀rẹ́ bàbá mi kan wà níbẹ̀ mo wá lọ bá wọn mo ní mò ń bọ̀ láti school nípínlẹ̀ ṣù ìgbà yẹn mo dẹ̀ máa ń tijú gan wọ́n bá ní kí n jókòó ń bá jókòó lórí iṣẹ́ gbogbo ẹsẹ̀ mi ti bú dànù wọ́n ní kí n jókòó sórí iṣẹ́ orí iṣẹ́ yẹn tí mo jókòó tí mo ṣe báyìí wọ́n jí mi tì nígbà tán ṣe oúnjẹ tán mi ò jí wọ́n ní tí kì í bá ṣe pé mò ń mí ni àwọn àbá rò pé mo ti kú ni ẹ̀rù ti bà wọ́n gan wọ́n náà fà mí báyìí wọ́n ṣe gbà wọ́n ṣe pé mi tiẹ̀ so ẹ wá mọ nǹkan tó fọ́nì ṣé èèyàn tó jìyà bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe ṣe bó yẹ kó sọ fún wọn pé mi ì lówó mọ́tò mi ò lè sọ ìtìjú òjẹ́ mo tún fi ẹsẹ̀ rìn padà sí Dùgbẹ̀ láti UCH bẹ́ẹ̀ni ní òru ni mo jẹ oúnjẹ yẹn nígbà tílẹ̀ mọ́ mo wẹ̀ mo ní ó dàbọ̀ wìdí ò pé wọ́n máa ní gbà kó fi wọ mọ́tò wọn sọ bẹ́ẹ̀ èmi ìdẹ́lẹ̀ béèrè mo tún fẹsẹ̀ rìn dé Dùgbẹ̀ mo wá dúró lẹ́gbẹ̀ẹ́ títì kí ni kí n ṣe mo ronú bí wákàtí kan mo fi wà lẹ́gbẹ̀ẹ́ títì ńbẹ̀ gbà tó yá èmi kan ní kí n wọ mọ́tò pé màmá kan wà níwájú Ẹ̀gbá high school màmá yẹn wọ́n ti kú sí bíi family friend ni wọ́n wípé màá sọ fún onímọ́tò yìí pé mo fẹ́ gbowó lọ́wọ́ wọn àwọn onímọ́tò gbà yẹn kẹ̀dẹ̀ wọ́n ya nǹkan gan so mi ì sọ fún wọn láti Ìbàdàn bá a ṣe dọ́dẹ́ dátán ní owó dààmú ni mo fẹ́ gba nǹkan bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo lé mi lórí pariwo títí báyìí tàbí dé Ọlọ́run ló tún ayọ̀ mi màmá yẹn wọ́n ti múra tán torí sẹ̀lẹ̀ ni wọ́n ti múra chọ́ọ̀chì tán ọjọ́ Sunday ni wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ títí báyìí wọ́n wá mọ́tò òun ni mọ́tò mi débẹ̀ èló lówó tí mo fẹ́ yá 60 naira 60 naira ní Ìbàdàn sí Abẹ́òkúta ẹ̀yin ọmọ ọ̀sìn iṣẹ́ ọmọ ṣá so ẹ jẹ́ padà sọ́dọ̀ bàbá tẹ́ ẹ ní lẹ́tà bàbá Oyètúndé mo ṣá lọ mi ìtún wá bá wọn mo ṣá kìkìní yẹn sí abẹ́ lẹ́kùn wọn ibẹ̀ padà sókè Àrẹ́gbá ẹ ṣá mọ my 2 níbi tó gùn rédíò wà ó fẹsẹ̀ rìn padà sókè Àrẹ́gbá ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnu iṣẹ́ ráwọn ọ̀rìn kò jọ èmi lójú o nígbà tí mo wà lóṣì ẹ̀lẹ̀ wọ́n máa ń fi owó ránṣẹ́ sí mi láti lé àwọn tó bá ń bọ̀ lọ́jà Láfẹnwá tí n bá kúrò lóṣì ẹ̀lẹ̀ ẹsẹ̀ ni máa fi rìn dé Láfẹnwá kí n tó lè gba owó tán fi ránṣẹ́ sí mi màá wá ṣẹ̀ wọ mọ́tò padà ọjọ́ kan wọ́n fowó ránṣẹ́ sí mi ẹni tán fi rán ó tètè tajà tán ó ti padà mi ìbá ṣúù tí mo wọ̀ lọ ni mo tà fáwọn tó ń ṣe shoemaker ṣúù yẹn Italy ni ẹnìkan ti bá mi rà bọ́ ńgbà tí mo ṣiṣẹ́ ní Federal Poly Láàrò Mrs. Ogun bíi tán wà ní Musa Street wọ́n máa ń lọ sí Italy nílé wa ńgbà yẹn tán bá wà láyé wọn a máa gbọ́ àwọn náà bá mi ra ṣúù yẹn bọ̀
tí mo kó dé FCU ṣẹlẹ̀ shoe yẹn ni mo wọ̀ lọ láfẹnwá torí mi ní slippers mọ́ shoe yẹn fine gan mo ṣe kó fún málà yẹn báyìí ẹsẹ̀kẹsẹ̀ báyìí ó fún mi 3 naira ni 3 naira yẹn mo wá ra slippers Dunlop nínú ẹ̀ mo ṣe wá so oríṣiríṣi ẹsẹ̀ fífi rìn wọn àjò mi lójú. ẹ padà sógun rédíò ẹ ṣáà dọ́dọ̀. Alhaji Oyetunde wá wo ìwé yẹn wọ́n ṣe wò báyìí ó wò pé ọmọ tí ó kọ gini eléyìí wà trainable yàtọ̀ sí àṣàwọn èèyàn wọ́n ti ń wá èèyàn tó máa bá wọn kàròyìn. bí mo ṣe ṣe kinní yẹn Alhaji ṣe mọ̀kùsáyé fóònù wọ́n wá lọ bá bàbá Àjàní Karim tó mú mi wá pé ẹni kọ́mọ yẹn wá rí mi àwọn náà kò sí bọ́n yẹn fẹ́ sọ fún mi bàbá mi náà rí tán sọ fún wọn ṣá bí mo ṣe lọ rí wọn nìyẹn lọ́ bá kúkú fún mi ní ìròyìn gangan pé kí n lọ yí ìdà kí n mú wá mo wá lọ yí ìdà mo mú lọ bí mo ṣe translate ẹ̀ tí mo mú lọ báyìí wọ́n kàn lọ bá Alhaji Ọláìdé Sanni àwọn ni manager programs nígbà tí Ọlátúnjí yẹn jẹ́ controller so ọ̀gá ní Láìdé Sanni yẹn jẹ́ sí wọn wọ́n bá lọ bá wọn pé àwọn máa rí nǹkan ọmọ tó sì wà ní school ló máa ṣe báyìí bí Láìdé Sanni náà ṣe gbọ́ tó rán record mi mo lọ kà wọ́n record mi bó ṣe gbọ́ báyìí ó ní ilé yìí ṣó ti ń kà ń bì kan rí ni wọ́n ní kò kà ń bì kan rí èmi tó jẹ́ pé tí n bá ń gbọ́ ìròyìn tọ́ba máa ń sìn jẹ ni bó bá ṣe ń kà máa sìn jẹ lọ bẹ́ẹ̀ ni nígbà yẹn mo wá lọ ra à ń pè kíní kan ní midget yẹn tó bá ti fẹ́ kàròyìn máa record ẹ̀ máa wá kọ́ bó ṣe kọ́ yẹn máa wá máa sìn jẹ bẹ́ẹ̀ ni so bí wọ́n ṣe ní ẹ jẹ́ ká dán wò wọ́n wá lọ bá bàbá Àdìsá Balógun bàbá Àdìsá Balógun was the director of programs nígbà yẹn nígbà tí màmá wa Mojí Òkúbánjọ tó jẹ́ assistant general manager programs àwọn á lọ bá wọn pé àwọn máa rí nǹkan kíní kan ìyẹn náà bá gbọ́ wò wọ́n bá ní kí n máa sitting yẹn ni pé kí n máa jókòó ti àwọn tó ń kàròyìn tí wọ́n bá translate wọ́n ní wọ́n attach mi mọ́ Mr. Ṣẹ́gun Láṣóòrè wọ́n ti wà lábúrò tipẹ́tipẹ́ so wọ́n attach mi mọ́ wọn àwọn tí wọ́n bá ti fẹ́ kàròyìn máa lọ jókòó tí wọn àjọ translate tí wọ́n bá ń kà lọ́wọ́ wọ́n á máa ka èmi á máa fojú wo nǹkan tí mo kọ ibi tí n bá ti ta ṣe àgẹ̀rẹ̀ máa mẹ́ǹdẹ̀ tí mo ṣáà ṣe sitting in yẹn mo ṣe fún bíi oṣù méjì kò ṣe ayé ìsìn tó jẹ́ pé wọ́n bá ti ní ọmọ òròyìn ká wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn mo jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń kà fóṣù méjì mo ti mọ̀ ọ́ kà ó ń gbé mi lára pé kí n kà bẹ́ẹ̀ kò ṣeé ṣe ọjọ́ tán máa ní kí n ka ìròyìn báyìí ìròyìn aago 2 ọ̀sán ni bẹ́ẹ̀ ni Oyètúndé yẹn lọ nọ́mbọ̀ báyìí pé ọmọ yìí má dojú tì mí wọ́n bá fún mi ní ìròyìn yẹn ó translate ẹ̀ ó kù 15 minutes kí n kà mo ti parí ẹ̀ mo bá rehearse ẹ̀ Ọlátúnjí Oyètúndé jókòó tí mi báyìí ó ní kí n máa rehearse mo kà sí létí ó ṣe báyìí ó mi rí báyìí mo á wọ studio live ṣe rí láyé ìgbà yẹn ní ìgbà àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ àwọn èèyàn wa ti rejú sí kó fẹ́ sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ kọ́kọ́ tan iná yẹn fún ẹ báyìí gbogbo nǹkan tó ní lọ́kàn ó máa parẹ́ iná pupa ní iná pupa náà máa tàn fún ẹ tó bá rí iná pupa yẹn tó bá tàn wà báyìí ṣe rí bet ẹnìkan ti train mi wípé microphone kò máa bá sọ̀rọ̀ o máa wo gbogbo àwọn tó ń gbọ́ ẹ nígboro ìwọ àti microphone lọ́lọ́rọ̀ so gbogbo àwọn tó ń gbọ́ ẹ nígboro yẹn fàwọn yẹn sílẹ̀ wàhálà tí wọ́n nìyẹn microphone tó fẹ́ bá sọ̀rọ̀ òun ló jókòó síwájú yìí so mo rí kíní yẹn mo rí pé microphone ni mò ń bá sọ̀rọ̀ so ìjáyà yẹn ò pọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ní ẹ káàsán o èyí ni ìròyìn àgbáyé tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn Abẹ́òkúta la ti ń ròyìn láti ẹnu Kọ́lá Adeleye kí ẹ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ ìjọba kíní kan mo kà tán báyìí tí mo ṣe ó dìgbà báyìí tán paná báyìí Ọlátúnjí Oyètúndé gbé mi tán báyìí ó gbé mi sókè jàǹtó báyìí ṣẹ́dẹ̀mọ̀ kí Ọlọ́run dáríjì mi wọ́n ní ìpèníjà ẹsẹ̀ díẹ̀ bí ìpèníjà yẹn ṣe wà bẹ́ẹ̀ náà ṣe ń rù mí lọ wọ́n rù mí déwájú Láìdé Sanni
nọ́mbà ni eléyìí kọjá bẹ́ẹ̀ ó tán. That was October 1988. Wow. Ni mo ka ìròyìn àkọ́kọ́ ní Ogun rédíò. Ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ òun ni iye ọmọlúwàbí. Ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé ìgbafẹ́ ìgbàlódé tó dúró digbí bíi tòkè òkun. Àkọ́kọ́ irú ẹ̀ nípínlẹ̀ Ògùn. Ó kọjá bẹ́ẹ̀ ó bù háyà. GB Citadel Hotel and Suites. Ó wà ní Justice K. Ọ̀nàfẹ̀sọ̀ Avenue. Ọlọ́rundá Ọbàdà Òkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ẹ lè gba Federal Housing Estate tàbí Abúlé Mẹ́kò Ọbàdà Òkò wọlé sọ́dọ̀ wa. Àwọn yàrá bíi tòkè òkun, yàrá ọlọ́lá, executive rooms pẹ̀lú oríṣiríṣi àwọn ohun amáyédùn gbé tí ẹ ó máa rò wípé ìlú ọba lẹ́wà. Swimming pool ìgbàlódé, iná tí kì í ṣẹ́jú, ohun mímu àti jíjẹ aṣaralóore yálà tilẹ̀ yìí tàbí tòkè òkun. Àyíká tó pọ́nilé pẹ̀lú ààbò tó péye. Àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ wà láti gbé yín láti ibikíbi wá sí GB Citadel Hotel and Suites. Ẹ kàn sí GB Citadel Hotel and Suites lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3408-5504 tàbí 080-5571-5423. GB Citadel Hotel and Suites. Jayé àjẹdọ́ba. Èmi ni agbọ́mábí wọn fọ̀rọ̀ síkùn bí àgbà. Ọmọ ọ̀gbun ẹranko níwo ọ̀gẹ̀fọ̀n ní pàtàkó díẹ̀. Ọmọ adáko márìn tán. Ọmọ àbùkù jẹ́ mẹ́rìnláyà. Olóòfújà ní mí, ọmọ akìtì olú, ọmọ orí tó gbókun ìbọn, ààbọ̀n ṣe rìgìdì dẹ́yìn bàbá tẹ̀là. Bí nǹkan ò bá ṣààbọ̀n, á jẹ́ orúkọ táwa ń jẹ́. Àwa láṣọ lábẹ́ ẹrú abẹ́rú wo níbi olú aṣọ. Níbo lẹ ti kọ́ Yorùbá tí náà? Yàtọ̀ sí pé mo gbé láàrin àwọn tó jẹ́ pé wọ́n mọ ìjìnlẹ̀ Yorùbá. Torí pé Ọ̀yọ́ làwa ti wá. Ọ̀yọ́ ni àwọn bàbá wa ti ṣẹ̀ wá. Kan tó wá tẹ̀dó sí Yewa. Ẹ rí i pé gbogbo àwọn tí wọ́n wà ní Yewa pátápátá títí lọ́wọ́ ilẹ̀ olómìnira Benin. Gbogbo àwọn tó wà ní Kétu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀yọ́ ni gbogbo wa ti wá. Ọ̀yọ́ Aláàfin. Ibẹ̀ ni àwọn bàbá wa wọ́n ṣe, àwọn bàbá ńlá wa ṣe ọdẹ. Wọ́n ṣà ń wá ibi tán lè tẹ̀dó sí tí nǹkan máa dùn tó máa tí gbọ́ngbọ́n máa kán sí. Òun ló jẹ́ kí wọ́n wá tẹ̀dó sí Yewa ń bí báyìí. Ọ̀yọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ Yewa. Ẹ lè rí bóyá ṣàṣálẹ́ máa fi rí èèyàn ní Yewa tí ò ní tán mọ́ Ọ̀yọ́. Yàtọ̀ sí pé mo gbé àárín àwọn tó gbọ́ èdè àti ìjìnlẹ̀ Yorùbá dáadáa. Èmi tún lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fakọyọ nínú ẹ̀kọ́ èdè Yorùbá nígbà tí mo wà ní St. Leo's Teachers College. Tẹnukọ́ tètè bọ̀ lè kọ́. Lóòótọ́ iléèwé yẹn ò sí mọ́. Ṣùgbọ́n kò sí àkọsílẹ̀ kankan téèyàn ń wá nípa iléèwé kan bó ti hùn kókó gbá sílé tó tí ò ní rí ní iléeṣẹ́ tó ń ṣètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. Àwọn àkọsílẹ̀ wà ńbẹ̀ wípé àfọmọyọ nínú ẹ̀kọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ ti àwọn olùkọ́ni onípò kejì ńgbà yẹn grade 2. Nígbà tí a wá lọ sí ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni àgbà tá a mọ̀ sí NC ní Òṣìẹ̀lẹ̀ Federal College of Education Òṣìẹ̀lẹ̀. Mo tún kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ níbẹ̀ ńgbà náà òun ni ẹ̀kọ́ tó ń pè ní ẹ̀kọ́ nípa eré ìdárayá, ìyẹn physical and health education. Ṣùgbọ́n mi ò rẹ́kọ̀ọ́ yẹn kọ́ wọn ò fún mi. Ó dùn mí wọ́ṣán. Wọ́n á fún mi ní ẹ̀kọ́ èdè Yorùbá. Bóyá látàrí pé wọ́n rí èsì ìdánwò tí mo gbà ní NC pé mo fọmọyọ nù èdè Yorùbá ló jẹ́ kán fún mi ní ẹ̀kọ́ èdè Yorùbá. Mo fi bí kámúni nípa kámúni lọ́rùn yẹn mo fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá yẹn. Ṣùgbọ́n ṣá wọ́n ní kìlìkìlì dé bá ní ká yẹrí. So mo gbà lágbélébùú mi mo bẹ̀rẹ̀ sí tún fọmọyọ nídìí ẹ̀kọ́ Yorùbá yẹn náà. Nígbà tí a wá wò ó wípé ẹ̀kọ́ èdè Yorùbá yìí ẹ̀ka kan ni nínú èdè, ìyẹn nínú language. A ní ẹ̀kọ́ èdè Ìgbò, a ní ẹ̀kọ́ èdè Hausa, a ní ẹ̀kọ́ èdè òyìnbó, a lẹ́kọ̀ọ́ èdè Faransé, èdè póríṣiríṣi, èdè pọ̀ jaburata. Ó dáa, ẹ̀kọ́ wo lèèyàn lè kọ́ tó jẹ́ pé ó máa mú díẹ̀ lára àwọn ẹ̀kọ́ èdè yẹn káàkiri tó jẹ́ pé ó tún máa gúnlẹ̀ sórí Yorùbá yìí. Nígbà tí mo wá fẹ́ lọ sí yunifásitì, wọ́n rò pé mo lọ ṣe
ẹ̀kọ́ tó ń pè ní language arts. Ìyẹn oríṣiríṣi àrọ̀mọ́ tó rọ̀ mọ́ èdè. Mo wá fi ẹ̀kọ́ èdè Yorùbá ṣe ààyò. Ìyẹn ló túmọ̀ sí pé nígbà tí mo jáde ó ní certificate mi ní university ni ó fi jẹ́ ẹ̀kọ́ èdè wọn ní BA Language Arts Yorùbá. BA Language Arts. University in bracket wo ni? Yorùbá University of Ilorin. Nígbà tí a tún wá dé ta tún bá lọ àwọn wò pé Yorùbá yìí náà kò tó. Ẹ jẹ́ ká lọ kọ́ torí iléeṣẹ́ rédíò la wà ńgbà yẹn. A dẹ̀ ti yan rédíò láàyò. A wò pé tá bá fẹ́ tún bọ̀ tẹ̀síwájú tá fẹ́ ní àṣeyọrí ní iṣẹ́ rédíò yìí. Ẹ̀kọ́ tó ń pè masters yẹn náà ẹ jẹ́ ká ṣe. Ìgbà yẹn ni wọ́n dá ẹ̀ka kan sílẹ̀ ní FUNAB, Federal University of Agriculture, tó ń ṣe communication studies. So mo pẹ̀lú àwọn second set tó lọ kọ́ ẹ̀kọ́ èdè yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ course yẹn ní FUNAB. Ibẹ̀ ni mo ti ṣe masters mi. So bẹ́ẹ̀ yẹn la fi. Ọ̀dà ẹ jẹ́ ká padà sí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹ lọ́lọ́ Ọ̀yọ́ lẹ ti wá. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti ṣe kékeré? Ẹ ti ní iléèwé tẹ́ lọ kò lákọsílẹ̀ mọ́. Wọ́n dáwó ni àbí? Kì í ṣe ilé ẹ̀kọ́ olùkọ́ni ni mo ń sọ. Èwo ni St. Louis College mo ń sọ o. St. Louis Teacher Training College. Ó yàtọ̀ sí St. Louis College. Okay. Secondary ni St. Louis College. Okay. Teachers College ni St. Louis Teacher Training College. Ṣé yẹn ni ẹni ò sí mọ́ àbí? Yẹn ò sí mọ́. Okay. Níbo lẹ ti ṣe kékeré? A dáa fún yín. Ṣé rí bá a ṣe sọ pé Ọ̀yọ́ la ti wá yìí? Àwọn bàbá ti wá gan. Wọ́n ti wà ní Yewa ọjọ́ ti pẹ́. So agbọ́njú bá wọn ní Yewa ni. Kódà bí mo tẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, mo kàn mọ̀ pé àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n ṣáájú wa, wọ́n máa ń lọ sọ́yọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwa ò mọ̀, a mọ̀ pé ibi báyìí láti wá, ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wá. Ọmọ ọba tí wọ́n ń pè ní Adégòólú Aláàfin Ọ̀yọ́ ni àwa. Ìdí rèé tí bàbá mi fi ń pè mí ní Adégòólú torí ọmọ ọba yẹn ni wá. Ìtàn pọ̀ lórí ọ̀rọ̀ ọba yẹn torí ó dàbí ẹni pé wọ́n kúrò lórí oyè ni bí Ogun bí ọ̀tẹ̀. Ní àwọn bàbá wa tí wọ́n jẹ Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn. Okay. So a bí mi sí Kẹsàn Orílé ní Yewa. Ní Yewa. Ṣé rí Kẹsàn Orílé yẹn ó dàbí ká sọ yí pé Orílé Ìlúgùn. Ṣé mọ̀ pé Ìlúgùn wà l'Abẹ́òkúta ń bí? Bẹ́ẹ̀ni. Orílé Ìlúgùn ó wà lọ́hùn. Bẹ́ẹ̀ni. Ẹ wá wo bí ó ti ṣe rí. Ìlúgùn tó wà l'Abẹ́òkúta ń bí ó dàbí pé Abẹ́òkúta North ló wà. Bẹ́ẹ̀ni. Ẹ wá wo Orílé Ìlúgùn. Ìyẹn wà ní bóyá Ọdẹ́dá local government. Bí ọ̀rọ̀ Kẹsàn ṣe rí nìyẹn. Kẹsàn Orílé ó wà nínú ìjọba ìbílẹ̀ Àríwá Abẹ́òkúta North. Kẹsàn Ayétòrò ó wà ní Yewa North tó jẹ́ local government àti wá gangan. tó bó ṣe rí nìyẹn. Kẹsàn Orílé la bí mi sí ní ó ṣe díẹ̀ sẹ́yìn. Ibẹ̀ sì ni mo ti lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo lọ sí St. James Roman Catholic Mission School Kẹsàn Orílé. Mo dẹ̀ kúrò ńbẹ̀. Lẹ́yìn tí mo kúrò ńbẹ̀ ni mo lọ sí Catholic Comprehensive High School ní Ìbàrà. Láyé ìgbà yẹn modern school. Tìbára tí bo ni? Tìbàrà àti Oníkólóbó ńbẹ̀. Okay. Ẹ kúrò ní Kẹsàn. Ẹ kúrò ní bẹ́ẹ̀ ni. Okay. Torí mo fẹ́ òbí ṣe ń wá láti Kẹsàn wá sí. Irọ́ kò ẹ ti padà s'Abẹ́òkúta. Ṣé rí àwọn olùkọ́ kan tí wọ́n wá ṣe olùkọ́ ní abúlé wa ńgbà náà. Àwọn ni wọ́n ṣí ojú wa sí pé ká lọ kàwé l'Abẹ́òkúta. So then ọmọ abúlé wa kan nígbà yẹn Mr. Abegunrin wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ Catholic Comprehensive High School yẹn. So ó rọrùn fún àwa tá bá ń jáde láti Kẹsàn Orílé yẹn láti wọ school yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jáde ní Kẹsàn Orílé yẹn tá lọ sí secondary school Catholic Comprehensive High School yẹn la lọ. Bẹ́ ṣá ṣe dèrò Abẹ́òkúta ni. Bá ṣe dèrò Abẹ́òkúta nìyẹn. Àwa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Nígbà tí a kúrò ńbẹ̀
àwa lọ sí ilé ẹ̀kọ́ St. Leo's Teacher Training College torí láyé ìgbà náà iṣẹ́ olùkọ́ àwọn èèyàn mú ní kinní gan ẹ bá rí àwọn teacher báyìí orí yín máa wú ni pé ẹ̀yin náà fẹ́ ṣe teacher so bàbá mi ṣáà ní kí n wọ St. Leo's Teachers College mo wọ bẹ̀ láyé ìgbà náà wọ́n gbà ká máa gbé day kò tí ì jẹ́ boarding compulsory Adigbe ni mo gbé ńgbà yẹn mo gbé Adigbe yẹn fọ́dún kan ṣùgbọ́n gbà tó di second year mi ní St. Leo's wọn gbà ká gbé gbòòrò mọ́ torí wọ́n wò pé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe teacher tí ẹ̀ ń gbé gbòòrò ìwà tó wù yín lẹ̀ ń hù ẹ má inú ọgbà ni gbogbo wa bẹ̀rẹ̀ sí gbé so wọ́n mójútó wa dáadáa so aṣá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ a jáde mo jáde ńbẹ̀ ní 1984 mo wá tẹ̀síwájú nígbà tí mo jáde mo torí ní iléèwé secondary ta ló ń gbà yẹn nígbà tí mo kọ́kọ́ jáde mo kọ́kọ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ tí mo ṣe mo bá Alhaji Lábọ̀dé kì í ṣe Alhaji Láyé Lábọ̀dé o bóyá ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn chartered accountant ni wọ́n mo bá wọn ṣiṣẹ́ bíi typist typewriter ni mo ń lò torí ní secondary school tá a lọ wọn commercial school ni so wọ́n kọ́ wa ní typing so mo ṣe ń jáde secondary school báyìí ọ̀dọ̀ Alhaji Túnjí Lábọ̀dé ibẹ̀ ni mo kọ́kọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi typist wọn mo dẹ̀ lò oṣù kan ààbọ̀ lọ́dọ̀ wọn kó tó di pé mo ríṣẹ́ sí Federal Poly Ìlaro so nígbà tí mo wà lọ́dọ̀ wọn bírí mi pé èlò ní sálárì mi èlò ni 16 naira 16 naira bẹ́ẹ̀ ni 16 naira yẹn nígbà tí wọ́n kọ́kọ́ fún mi torí mi ìláṣọṣẹ́ mo ra trouser 4 shirt 2 nínú èlò nínú 16 naira yẹn ẹ má sọ mẹjá máa tẹ ẹ má mo jẹ káwọn èèyàn máa mo dẹ̀ tún ní owó tí mo ná fóṣù kan nínú èlò nínú 16 naira trouser mélòó trouser 4 shirt 2 mo dẹ̀ tún lówó tí mo ra shoe kan nínú ẹ̀ bẹ́ẹ̀ ni Nigeria go still better high heel ayé high heel nígbà yẹn ṣe nígbà tí mo ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Túnjí Lábọ̀dé iṣẹ́ wa yọ ẹná dá Federal Poly Ìlaro lẹ̀ ní 1979 èmi ni first typist tán kọ́kọ́ gbà sí Federal Poly Ìlaro 1979 ẹni pé mo sọ bẹ́ẹ̀ fún yín record wa typist atẹ̀wé ká gbé síta káyé gbọ́ ẹgbẹ́ jẹ́ gbé síta first typist tí mo kọ́kọ́ tẹ ìwé ní Federal Poly Ìlaro flat tó wà níwájú Ẹ̀gbádé high school flat yẹn wà mo ṣì lọ sí Ìlaro bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn sóṣù kan flat tó wà níwájú Ẹ̀gbádé college ibẹ̀ la bẹ̀rẹ̀ Federal Poly Ìlaro Alhaji tí Oyèsílẹ̀ ó ní first registrar Federal Poly Ìlaro a ṣáà ń bá eré àníyàn yẹn bọ̀ ẹ wá mọ̀ nǹkan tó jẹ́ ń lọ school sí torí mi ní intention àti kàwé mọ́ nígbà tí mo wá dé school mo wá rí àwọn ọmọ tó ń wọ poli àwọn ọmọ kéékèèké wọ́n wá ń gbé project wọn wá fún mi kí n bá wọn tẹ̀ mi ń gbowó lọ́wọ́ wọn so brother mi nígbà yẹn àwọn ni bí assistant registrar Federal Poly Ìlaro àbúrò mọ́mì mi Mr. Ọláwuyi wọ́n wá sọ fún mi pé àwọn ẹgbẹ́ àbúrò ẹ̀ àwọn náà wá ń tẹ project lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn tí wọ́n bá máa jáde ń sìn wá rípò tán máa wà bórí mi ṣe wú nìyẹn result mi grade 2 mo ló gbé NCE mo bá kọrí sí Federal College of Education Òṣìẹ̀lẹ̀ ní mo wọbẹ̀ ní 1985 so ngbà tí a ṣàṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mo jáde ní 1988 bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ni àfojúrí ní NCE ní Federal College of Education Òṣìẹ̀lẹ̀ tọ́ra wa náà ṣẹgbẹ́ ẹlẹ́mu díẹ̀ kegait mo joyè ń bẹ̀ èmi ni welfare uliado fatika okay welfare ulia fatika fatika ni ilia fatika ni FC Òṣìẹ̀lẹ̀ ní kegait club so àṣẹgbẹ́ ẹlẹ́mu yẹn débi tán ṣe dé àṣẹ ṣùgbọ́n àjẹ́ kó affect education wa àjẹ́ kó affect rárá a máa rántí ọmọ ẹni tá à ń ṣe so okay àwọn kan ṣe tán kí n rántí ọmọ ẹni tá à ń ṣe wọ́n máa ń wà káríde wa àwọn míì dẹ̀ ń ṣe tó jẹ́ pé wọ́n tún máa àtàrí sínú ìbò míì. ẹ̀bẹ̀rẹ̀ dúnà ọ̀rọ̀ ẹgbẹ́ tẹ̀ ń sọ yìí nígbà yẹn ṣé nígbà yẹn náà mi rò pé bọ́n ṣe ń ṣe nígbà yẹn bíi ọmọlúwàbí ni wọ́n ní ṣátìgbà yẹn náà ni pọ́nrán ti wà ní. pọ́nrán wà o àti gbà yẹn ni o
àtìgbà yẹn níṣẹ́ rí ẹgbẹ́ yẹn àmúlùmálẹ̀ wà nígbà yẹn ìyẹn ẹgbẹ́ kẹ́gáìtì ẹlòmíì ń ṣe tó tún wà nínú nǹkan míì so àwọn yẹn wọ́n máa ń lé lọ́wọ́ wọ́n máa ń lé nǹka díẹ̀ ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí ẹgbẹ́ ẹlẹ́mu bá ti rí i pé eléyìí ó dàbí pé ó ń ta sí àgẹ̀rẹ̀ wọ́n á ní wọ́n dìkẹ́ ẹ̀gẹ̀ wọ́n fọ́gbà ẹ̀ wọ́n fọ́gbà ẹ̀ ní pé wọ́n lé kúrò wọ́n yọ kúrò nínú ẹgbẹ́ tó bá ti rí i pé ó ń ta sí àgẹ̀rẹ̀ àbó ló ń ṣe ẹgbẹ́ míì tó le ju ẹgbẹ́ tiwa yẹn lọ wọ́n á fọ́gbà ẹ̀ ní. àǹfààní kí lẹ ẹgbẹ́ kẹ́gáìtì yẹn ṣe ń gbà yẹn. á dáa fún yín ṣe rí number one ó ń promote culture wa nítorí nígbà tí bíà dé táwọn tí òyìnbó yẹn dé àwọn èèyàn gbàgbé ẹmu pátápátá wọ́n gbàgbé ògùrọ̀ kàn lè gbàgbé kíní táwọn bàbá wa fi ń ṣòwò lẹ fẹ́ gbàgbé yìí so àwa ń gbé e lárugẹ. Then number two ó ń promote unity a máa ń pe kíní kan ní unity in diversity nínú ẹgbẹ́ ẹlẹ́mu that means pé kò sí bí katakata ṣe lè fẹ́ wà tó ẹ gbọ́dọ̀ wà níṣọ̀kan. Then ó máa ń jẹ́ kí a relate pẹ̀lú àwọn ará àgbòrò torí a máa ń ní àwọn matrons káàkiri then a máa ń lọ bá wọn ṣe a máa ń lọ tí àwọn patron wa àbí anybody bá fẹ́ ṣe party wọ́n máa ń pè wá so socially à ń gbé nǹkan amúlùdùn à ń gbé lárugẹ torí tí wọ́n bá fẹ́ ṣe kíní ọbẹ̀ yóò tó la máa ń pè wọ́n bá pè wá sí party tá a bá lọ ọbẹ̀ yóò tó la máa ń pè gbogbo àwọn tó bá jẹ́ kẹ́gà ẹ̀sùn wọn á mọ̀ pé eléyìí ògbólógbò ni so a bá lọ sọ́bẹ̀ yóò tó bẹ́ẹ̀ ó máa ń dàbí ẹni pé a níṣòro kankan mọ́ láyé. lọ́dún 2002 gm ń lo pẹ́ẹ́lì èmi náà ń lo pẹ́ẹ́lì so mọ́tò yẹn dẹ̀rẹ̀ ó wúlẹ̀ mo mọ̀ bọ́kíní báyìí ni mo mọ mọ́tò yẹn. so a ṣá lọ ministry nígbà tá a dé ministry so by virtue pé marketing ni mo wà wọ́n gbé mi lọ ministry of information bí wọ́n gbé àwọn èèyàn lọ ministry of commerce and industry náà gbé mi lọ so gbà tí mo dé commerce and industry èmi ti wà level 12 mo wá rí ẹnìkan ó wà level 9 inú AC burúkú ló wà ìkejì náà wà level 8 inú AC burúkú ló wà à ń pè máa yẹn ní Mr. Asade wọ́n ti retire nsìn then another person Mr. Odunsi inú AC làwọn méjèèjì wà ọ́fíìsì wọn báyìí very ó yàtọ̀ sínú GBC 30. OG what ẹ máa gbọ́ ló jẹ́ ọ́fíìsì yẹn tó gbàràǹgbàrà báyìí wọ́n bá kó àwa bíi 6 dà síbẹ̀ ń bá yarí láéláé mi nígbà níbo ẹ̀yin wà level 9 ẹ̀yin wà level 8 ẹ̀yin wà ní AC ẹ wá lọ fà á 5 sínú àṣé mò ń tanra mi jẹ ni àṣé àwa subkeda la wà á sì ní officers keda kí la ti máa ṣe léyìí sí wàhálà dé nọ́mbà ní àbá pé level 14 ní bá wa dé bá àdé level 14 yẹn level 8 tó wà lọ́fíìsà kẹdà ọ̀gá wa ni òun ló máa yanṣẹ́ fún wa bá lọ bá Mr. Asade yẹn jọ ẹgbàá mi kí ni mo lè ṣe wọ́n bá ní àfi kí n lọ ṣe ASCON ṣe bí mo ní degree mo ní kí n lọ ṣe ASCON kí n cross yard mi n bá lọ ṣe ASCON nínú àwa 110 náà gbé kúrò lójú bí sìn gbà èmi nìkan ni mo ṣe ASCON yẹn nínú àwa 110 ask anybody nínú èèyàn 110 náà gbé kúrò lójú bí sìn gbà yẹn èmi nìkan ni mo ṣe ASCON yẹn máa ń le gan o wọ́n bá dẹ̀ máa mú yàn one from each local government ni mo dẹ̀ skate through ẹ̀kan ṣo tí mo ṣe náà ni ẹ máa tún ṣe extended interview yẹn ó lè gbà yín tó oṣù 3 ẹ máa lọ fún interview so bí mo ṣe cross bí mo ṣe di admin officer nìyẹn wọ́n á dá mi padà láti level 12 sí level 9 àṣà ń bá rìn àjò yẹn bọ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run mo retire ní 2024 as director ní ministry bẹ́ẹ̀ tí nǹkan kan ṣe tí mo ṣe rí pé blessing in disguise ni torí mo ti ń ṣe director nsìn gbogbo àwọn tí mo filẹ̀ lógún rédíò wọn ti ẹ̀ lálàpá wọn di director láíláí wọ́n fi retire nígbà tí mo kúrò lógún rédíò torí ẹ̀ ni ẹ̀rín pa mí lọ́jọ́ kan nígbà tí mo kúrò lógún rédíò títí tí mo fi retire mi ò fi ṣe rédíò lẹ̀ mi ò fi iṣẹ́ rédíò sílẹ̀ o mo ń sọ fún àwọn èèyàn máa ń rò pé torí mo lọ ṣiṣẹ́ lókè mọ̀sán for that years láti 2004
títí di 2024 tí mo retire mi ò fi ọjọ́ kan fi iṣẹ́ rédíò sílẹ̀ jingle mi mo ń ṣe lọ. ẹ fẹ́ mi gan ṣe jí. mo ń ṣe programs mo ń ṣe oríṣiríṣi mo ń participate mo ń ṣe association. Honestly. So torí ẹ̀ ó dùn mí a ní platform kan tí ẹ jẹ́ ń dárúkọ ẹ̀ a pè platform yẹn ní the translators àwa tá à ń túmọ̀ èdè so ọ̀rọ̀ tó bá ta kókó a máa ń fi síbẹ̀ pé ẹjọ́ kí ni ká pe lé ẹjọ́ kí ni ká ti pe lé ìgbà tí mo wá kúrò ní ministry tí mo dá wà bí mo ṣe kúrò ministry mo lọ ṣe GM New City FM ní Ọ̀bádà Oko so ìgbà tí mo ṣe GM mo wá ṣàwò pé kí la lè fi ranra wa lọ́wọ́ so mo wá orí platform yẹn mo wá sọ síbẹ̀ pé kán jẹ́ a ṣe seminar àwọn àgbààgbà ló wà lórí platform yẹn o àwọn Dr. Yemisi Bangbose wà ńbẹ̀ àwọn Mrs. Ajadi ìyàwó Ibiyemi Ajadi gbogbo àwọn èèyàn ṣanko bẹ́ẹ̀ náà wà ní orí group Babalaide Sanni wọ́n wà ńbẹ̀ so wọ́n kàn jẹ́ àṣe seminar wọ́n ní okay kí rédíò kọ̀ọ̀kan kàn fún wa ní èèyàn méjì tán lè jẹ́ ká jókòó ká ṣe ìpàdé lórí báwo la ṣe fẹ́ ṣe seminar yẹn mo ṣáàrí pé radio station kan OGBC mo rí pé wọ́n méèyàn sílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n méèyàn sílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ pé àwọn OGBC ò dá wa lóhùn mo wá ń gbọ́ pé wọ́n ní ẹnìkan sọ pé ẹni tẹ́mi train tí mo gbà síṣẹ́ tó ń sọ pé ìjọ́ olè mi ti fi iṣẹ́ rédíò sílẹ̀ kí lèmi mọ̀ nípa rédíò mọ̀. ọ̀rọ̀ yẹn ó lágbára ó ní agbára gan. bọ̀tà dúpẹ́ fọlọ́run. mi ò kúrò ní platform yẹn o but mo yọwọ́ mo yọ ọ̀sẹ̀. àwọn mẹ́mórì tí wọ́n dá padà sí wa lórí gbogbo ẹ̀yin tẹ̀ ń wètò káàkiri àgbáyé ọ̀kan pàtàkì lára àwọn agbóhùnsáfẹ́fẹ́ ta nílẹ̀ Nàìjíríà tí wọ́n fi ìlú Abẹ́òkúta ṣe ibùgbé nìyí Kola Adeleye ni kẹrẹ owó yàgbà kẹrẹ owó yàgbà kí gbogbo yín sàn orí ẹ̀ ńgbà míì tí n bá sọ kẹsàn tá lómi bá fẹ́ pè mọ́ wá ní kẹsàn ìrọ̀ ìtumọ̀ kẹsàn ṣe rí àwọn tó ń tẹ kẹsàn orílẹ̀ yẹn dó Ọ̀yọ́ náà ti wá wọ́n ṣe ọdẹ wá ni tán bá ti adventure tán bá ti lọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa lọ wọ́n á ṣọdẹ wọ́n lè wo ibi tí ó wù wọ́n láti tẹ̀dó sí bóyá ibi tó mi wà tí gbogbo nǹkan wà tí ilẹ̀ tó lọ́ràá tán lè fi ṣoko wọ́n á dúró síbẹ̀ so nígbà tán dúró síbẹ̀ wọ́n á pẹran wọ́n á tà á wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á rówó wọ́n á tún wá padà sí Ọ̀yọ́ so Kétu ni wọ́n àwọn ará Kétu ni wọ́n Kétu náà ń sọ lẹ́nu èdè Kétu náà ń sọ lẹ́nu so nígbà tán wá padà dé ilé náà ní ibi tẹ́ ẹ lọ báwo lọ́hún wọ́n ní ọ̀hún kẹsàn wá o ọ̀hún kẹsàn wá o ibẹ̀ sàn wá o so náà rẹ kẹsàn kí gbogbo yín sàn kí gbogbo máa sàn yín o kẹsàn. nínú orúkọ yín náà mo rí pọ́n máa tún pè ní orúkọ kan ìtú. mo tú yẹn wá. ṣé rí ìtú yẹn FC Òṣìẹ̀lẹ̀ ni mo ti gbà. oyè ni. oyè kọ́ ó lè yan ṣe gbóyè tú ìtú of Lagos àbí tú wo FC Òṣìẹ̀lẹ̀ ni ní táìmù yẹn à ń jàdù student union government ṣe mọ̀ èmi fẹ́ lọ fún ipò hall chairman so mo fẹ́ lọ fún ipò hall chairman so tí a bá fẹ́ lọ bẹ́ẹ̀ a máa ń ní gbogbo àwọn tó fẹ́ díje yẹn a máa ń ní alẹ́ ọjọ́ kan fún manifesto night tolúkàlùkù máa kọ mo fẹ́ lọ fún hall chairman block C nígbà yẹn so olúkàlùkù máa wá sọ kí ló fẹ́ ṣe tó bá dé ipò hall wa o omi tí ò ń yọ déédéé o kíní kan tí ò ń ṣe o gbá kan wa máa roko àyíká wa máa ṣe gbá máa ìyàn aṣá sọ bọ́ tó fẹ́ ṣe so bíi manifesto èmi wá fẹ́ fún wọn ní surprise lọ́jọ́ yẹn hall tá a ti máa ṣe kinní yẹn kó tó di pé anybody dénú hall yẹn mo ti múra hall yẹn ní stage níwájú báyìí meanwhile stage yẹn pákó náà fi kàn ibì kan wà lára pákó yẹn tó ti ṣí tó jẹ́ pé wọ́n kàn fi ń dé padà báyìí ni èmi wá ṣí pákó yẹn mo wá kó sí abẹ́ kinní yẹn láti nǹkan bíi 5 ìrọ̀lẹ́ mo ti wà ń bẹ̀ ó dẹ̀ sì di 7 bí kinní yẹn tó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ manifesto yẹn wọ́n ń pè wọ́n ní kọ̀ọ̀kan wọ́n bọ́ síta wọ́n sọ
kọ́ tó fẹ́ ṣe wọ́n pè hall c chairman wọ́n kọ́kọ́ pe ẹni tèmi àti ẹjọ́ fẹ́ díje ó jáde ó sọ tiẹ̀ wọ́n pẹ́ ní kejì ó jáde ó sọ tiẹ̀ wọ́n bá pè mí tó bá dẹ̀ ti pèèyàn lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta tí ò bá jáde wọ́n fà mí lẹ́yìn wọ́n pè mí lẹ́ẹ̀kínní ìdáhùn Kọ́lá Adeleye lẹ́ẹ̀kejì mi ìdáhùn Kọ́lá Adeleye mo kàn tí pákó yẹn ni gbúrú báyìí mo kàn jáde eré ìgbé àfẹ́wé ẹni gbúrú wọ́n bá ní ìtúlélé yìí o ìtúlélé yìí o ìtú. tó mú tiwa nìyẹn. tó mú tiwa nìyẹn so ìtú yẹn kì bá tẹ̀ wá dúró sí school bẹ́ẹ̀ mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé láti gbà yẹn ìtú ló dẹ̀ ń pè mí so ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní OGBC ó máa ń wá kí mi Ìkòròdú ló dẹ̀ wà bí ọdún Fákọ̀yà so ó máa ń wá kí mi so tó bá ti wá dé ìtú tó bá ti pè mí ìtú ẹja lọ́nà ìtú ẹja ṣáàdé jẹun ìtú so bí gbogbo wọn ṣe tún gbà ń bẹ̀ nìyẹn. ẹ wo àwọn ọ̀pọ̀ ẹ̀kọ́ tá a ti kọ́ ẹ wo irú àwọn ìrírí tá a ti ní ẹ wo àwọn nǹkan tó ń dá padà wá sí ìrántí wa ẹ wo ọ̀rọ̀ ìrìn àjò wọn nígbà míì táwọn èèyàn bá ń ṣèkà fún wọn náà ń diṣẹ́ kan ìwọ ṣáà má relax just keep on moving torí mo rántí gbà tó máa ṣe retirement èmi náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá ó yẹ wọ́n gan ẹ ti ẹ̀ náwó fún mi ó yẹ wọ́n ẹ ṣé gan ó yẹ wọ́n wọ́n ti fún mi iṣẹ́ rí iṣẹ́ Tèmítáyọ̀ Adéyẹmí ọmọọba ni mo ṣe fíìmù bẹ́ẹ̀ ni àwọn ló gbaṣẹ́ fún mi gbà yẹn wọ́n máa fún mi jíngù ẹ̀mí yẹn túbọ̀ gùn bàbá àmín wọ́n sì ń ṣiṣẹ́ rédíò ìdí sí yan ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò ni wọ́n bá yé sọ̀rọ̀. èmi ni general manager Zent FM 90.9 tó wà ní Fajol Estate Ọbántòkun Abẹ́òkúta. wọ́n dẹ̀ ń ṣe ẹ fẹ́ ṣe wọ́n ń ṣe special package fún yàn dísìn. jíngù tẹ̀ ni jíngù ẹ wò ìpolówó ọjà yín yẹn ẹ jẹ́ n bá yàn án dùn ẹ̀. honestly láti ìgbà tí yàyà lọ́ọ̀tì ti ṣe polówó àwọn ló wà nígbà tá a dé bí yàrá lọ́ọ̀tì wọ́n ti pè yín tó ẹ̀mẹ́ta ń bì. ní bílíọ̀nù wọ́n ti pè mí tó ẹ̀mẹ́ta. ti gbogbo jíngù yẹn. bet ṣe rí tí ó túbọ̀ wá jẹ́ ìfàsẹ́yìn díẹ̀ ní ẹ̀ka jíngù yẹn òun ni ministry tí mo lọ dó mo ń ṣe náà o bẹ́ẹ̀ kò ní dàbí pé kéèyàn ráyè máa wá iṣẹ́ yẹn kiri káàkiri bẹ́ẹ̀ ń sìn mo wá ń fi àǹfààní yìí sọ fáwọn èèyàn pé jíngù ẹ jẹ́ handle jíngù ẹ̀mí yágùn fún wa bàbá ẹ̀mí yágùn fún wa torí àwọn olólùfẹ́ kan ó ṣeé ṣe bóyá wọ́n ní iṣẹ́ kan tó ń fẹ́ gbé fún yín àbáwọn tẹ̀tí rírà tipẹ́ tó wà lókèèrè ṣe máa ń ṣe MC náà náà. mo máa ń ṣe MC mi dẹ̀ bad gan. àṣé mo lè fẹ́ sọ fún ni. MC mi bad gan. ọ̀dà ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín gbogbo àwọn tó bá fẹ́ pè é pátá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 080 67 64 69 65. sísì ni. ẹ tún pè lẹ́ẹ̀kan sí ṣé o ní WhatsApp number yín. bẹ́ẹ̀ ni o ní WhatsApp number. ó yá sà. 080 67 64 69 65. tí wàhálà ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Kasnati Sugar Link mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. síbẹ̀ kò fi yín ṣeré ẹ gbàdúrò tí o ẹ ṣe ó dúpẹ́ ẹ ṣe ẹ ò ní ṣàṣetì onírè tó pọ̀ adùn rẹ̀ pẹ́tẹ́ olólùfẹ́ alátìlẹ́yìn Kasnati ní tilẹ̀.